Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa o ẹ ṣé àdúpẹ́ o irú eléyìí tẹ́ wá ṣe láàmú ṣe ní rí aburú ẹ wo ọmọ tí ẹ wá ṣe mọ̀mí mọ́ rẹ̀ lónìí mo pé ọmọ ni àwa táwa bí gan àmọ̀ kọ́ ọmọ la bí Ọlọ́run wà ní dáàrin yín rú Ọlọ́run tó wá ní kí ọwọ́ ẹ̀kẹ́yẹ wá ṣe tiẹ̀ lónìí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ náà àbàṣán ṣe tiẹ̀ láyọ̀ àlàáfíà ẹ ṣé àdúpẹ́ inú mi dùn lónìí o gbogbo ẹ̀yin dẹ̀ sẹ́ni àwọn ẹ̀ náà bí kẹ́ ẹ mọ́ lọ́wọ́ ni ìwù wa bí kẹ́ nìkan dónú yóò tiẹ̀ tó ń dojú yìí ẹ̀yin bẹ́ẹ̀ ni àwọn síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ káwọn eléré wa náà yẹn kí wọ́n fèrè dá yín lára yá kẹ́ ẹ gbádùn ara yín kẹ́ ẹ mọ̀ pé ẹ wá sí nǹkan ní ẹ̀yin eléré wa yìí dá ẹ kó kiri yín bọ̀ta ẹ bọ̀ báyìí àwọn ní ẹ dé o. olóró ẹgbẹ́ mi yára ẹ mọ̀ jẹ́ ọ̀bọ̀ ẹ bá yẹ yín. Wọ́n kọrin. Wọ́n kọrin. Òdèrè làmìlè ó yà ó. Ṣẹ́rí mọ̀mọ́ tẹ́sọ pé rí òun máa ṣàwọn àmọ́ títí tẹ́ máa fi rí gbogbo ojú arábìnrin ẹ ò rò fún Bọ́lá sílẹ̀ o. A jẹ́ pé Mọ́bọ́lá kọ́ ni ẹni tí mo lójú ara yẹn. Mọ́bọ́lá kọ́ ayọ̀jọ́ alẹ́ ilẹ̀ rí. Jalolo jalolo. Wọ́n ní kíní yìí kíní ẹni onípè ó lòdò 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 ṣé tí o bá dé tán
ilé náà ṣá ló ń padà bọ̀ wá ní. Mo wà olólùfẹ́ mi, mo rí gbogbo ìlàkàkà ẹ lórí pé o fẹ́ mú mi, nítorí bẹ́ẹ̀ ni mo ṣe fara mọ́ ẹ. Àti pé ibi tèmi àti ẹ bá ọ̀rọ̀ ìfẹ́ wa dé yìí, ó yẹ ká ti jọ mọ irú àwòrán tí Ọlọ́run fi àwa méjèèjì dá lábẹ́ aṣọ. I love you so much, darling. Ẹnìkan ò bá yéméyémé tó mi ẹ má bàndú. Nǹkan mi yóò ẹ má bàndú. Ẹnìkan ò bá yéméyémé tó mi ẹ má bàndú. Ẹ má bàndú. Tó bá gbà lọ́wọ́ fún mi. Nǹkan tó bá gbà lọ́wọ́ fún ẹgbà mi àná mi rè o ó tún dé o ọgbọ́kọ̀ èdè o ọgbọ́kọ̀ èdè ṣé mo fi fẹ́ràn rẹ̀ rí o ó bá di gbọ́kọ̀ èdè inú mi máa dùn yẹn àná mi ọwọ́ mi mo dọ̀wọ́ láti rè. bó o ní nǹkan àmọ̀kọ́ ọjọ́ mẹ́ta gbogbo ilé ńkọ́ ìyàwó rẹ̀ dà kò sọ̀kalẹ̀ ní tiẹ̀ ni. èmi nìkan ni mo wá sá. ẹ jọ wá èmi kúkú bẹ́ẹ̀ nu mọ́tò náà yìí ò ní mọ̀ gbogbo ẹ̀ ló dúdú rabidu yìí ẹ ti fi ọ̀rá lẹ gíláàsì mọ́ra yẹn pa ẹ̀ lẹ̀ sí ọ̀wá sí. no problem sir mo wá ṣe kankan ní Ayétòrò bíbá ẹni ìyẹn mo wá ní pé kí n kàn yọjú sí because ó máa tó ọ̀sẹ̀ kan tí mo máa lò ń bẹ̀. ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀yin má bọ̀ wá dúkú. ẹ má ti jẹ́ kí n jókòó Ọláyẹmí ńkọ́. Ọláyẹmí òun ọmọ sílẹ̀ ó ti lọ bí reassessment tí wọ́n ti máa jó tí wọ́n máa lùlù kíhun. ok ṣé mo lè rí sa. àti òsì. náà kóun náà kọ́ mọ̀ pé mo wà ráǹdì náà ni. ọbẹ̀ rí ni jásí báyìí ọmọ ẹ̀dá owó Fúnkẹ́ o owó Fúnkẹ́ yóò ti mọ dún lábẹ́lẹ̀ bí ẹ́ńjìnì ọkọ̀ tí ọ̀dá ń ti ẹnu. ǹlẹ́ ẹ̀kọ́ àti ẹ̀rọ ló ń kí báwọn ọmọ táyé bí la yé pọ̀ wọ́n bínú o ti ṣẹ́ta wọ́n bí ègbò ayi ń kí báwọn. wàá mú lọ sí ọ̀dọ̀ àwọn àti rẹ̀ mi ẹ ti máa lùlù tí ẹ ti máa jóun kó o mú wọn lọ bẹ̀ wọ́n fẹ́ rí ọ̀rẹ́ táyé mi lọ. Kí ẹ o ọ̀dà ẹ̀rọ owó ló gbé kalẹ̀ ẹ má lẹ́kọ̀ọ́ mọ́ o ẹ̀yọ́ ọmọ ẹ dákun o kẹ́ ẹ lẹ́kọ̀ọ́ kójú yọ fọ́ sẹ́nu kí gíláàsì ọkọ̀. àgbàgbà lónìlẹ̀ ilẹ̀ ọ̀gáragádá rèé láyé tààrà ilẹ̀ gbórin wáyọ àwọn ọmọ ìlú yìí o níyẹn ní òye wá kalẹ̀. ẹ̀rí pé ijó ti pọ̀ ju orin gbòòrò lọ ó fast ju bẹ́ẹ̀ yẹn lọ ẹ jẹ́ ká kọ́ fast. ọmọge lónàyè o àgbàgbà lónìlẹ̀ ilẹ̀ ọ̀gáragádá rèé láyé tààrà ilẹ̀ gbórin wáyọ àwọn ọmọge ìlú yìí o níyẹn ní òye wá. ó kọ ìyàwó ọ̀dà mú ìwà ẹ̀ka sọ. àti òkèrè ni mo ti ń rí tí ẹ ti ń bọ̀ tẹ kàn kọrin tí ẹ ṣáà mú jó tẹ̀ ń ṣe gbogbo ẹ̀. rìhásà la ti ń bọ̀. bẹ́ẹ̀ ni o wọ́n ṣẹ̀kọ́ wa lórí yẹn ni àwa fẹ́ rí dájú wípé àárẹ̀kọ àdẹ̀mọ́kọ. Ọlọ́run á dẹ̀ fún yín mọ́. kí ló wá ṣe ń gbà mú kó lọ́la ńkọ́. èmi nìkan ni mo wá mo ti dé ilé ọ̀dọ̀ yín dáàdì sọ pé o lọ sí rìhásà wọn wá ní kí sísítà yìí kan mú mi wá síbẹ̀. but kí ló wá ṣe nílùú ẹ̀. mo wá fún research kan ni so mo wá hòtẹ́ẹ̀lì tó wà ní Ayétòrò ibẹ̀ ni mo wá dé sí. hòtẹ́ẹ̀lì tó ga hàn. àwọn olówó ní débẹ̀. hòtẹ́ẹ̀lì ọ̀hún dá pọ̀.
olówó Èkó. Ó dá Ọlọ́run àṣẹ gbogbo wa lólówó. Àmín. Ìmọ̀ ọmọkùnrin ò dẹjọ́ kó gbàgbó mi. Àbí kí ni gbogbo ilé ń sìn báyìí? Gbogbo nọ́mbà méjèèjì ni mo ti pè. Okay. Fóònù yẹn ring. Ẹ̀wọ̀ ẹ máa dáhùn. Gbé òde ìjọba ló wà gbé fóònù ẹ̀ náà ó ring. Èmi ló ṣe. Ṣé bẹ́ẹ̀ sọ pé Kò pé méjì, ìkan ṣoṣo náà ni. kò sí problem. Mo máa lò tó bí ọ̀sẹ̀ kan ní ìlú kí tí ó máa lọ. Ṣé bí lélò lọ báyìí? Ẹ̀yin ṣe ká lọ. Ẹ jẹ́ ká gbórin wáyé. Irọ́ ẹ ti máa ń ṣe bí ara oko. A máa kọrin tẹ̀lé wọn lẹ́yìn. Ọ̀yà ọmọge lóye o. Ẹ jẹ́ kọrin fún mi. Àgbàgbà lónìlẹ̀ ilẹ̀ ọ̀gbára-gàdá. Ṣé o ṣe nǹkan tó yẹ? Tó bá tó ìrọ̀lẹ́ àbárọ̀, máa rí fún Ṣé mo really appreciate what tẹ́ ẹ ṣe fún mi. Ọ̀pọ̀lọpọ̀ yín lára mi. Ẹ ṣé gan-an ni. Máa rí fún sí problem. Mo fẹ́ just something about Soji. Have fun. Má feel back on ṣùgbọ́n just take it easy. Alpha, I'm alright. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé olórí ńlá yẹn ti gbàgbọ́ ṣá? Mú ìwà ló ń sọ̀rọ̀ ẹ̀ báyìí. Èmi gan wá mo wá béèrè lọ́wọ́ ẹ bóyá ó ti gbàgbọ́ tiẹ̀ kó gbàgbọ́ mi rárá náà. Ṣáyé rẹ̀ ni mú ìwà ń jẹ. Ó mọ nǹkan tí mo rò ṣá. Kó má jẹ́ pé mú ìwà tiẹ̀ há àbí wọ́n ti jí gbé àbí nǹkan. Ṣé ó lè ṣe kó má gbàgbọ́ àwọn méjì ni? Soji má máa sọ̀rọ̀ báyìí náà. Báwo ni màá sọ pé mi ìwà ṣé mú wa ìṣoṣojú ọmọdé ni tó fi máa hà? So o mọ nǹkan tó ń bí mi inú látijọ́ yẹn. Àló pè mí ó sọ pé òun lálà bí mọ́rọ́ àlá tó ńlá tó lóun rọmọ kan òun ò rojú ẹ̀ dáadáa kìnnìkan wọ́n á mọ́rọ̀ yẹn lọ sọ́dọ̀ pásítọ̀ wọ́n á sọ fún òun pé ọmọ tó máa fẹ́ láyé òun tó wọn ò fi ní níṣòro. Ẹ̀yin méjì ṣẹyẹ o irú kan bẹ́ẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ kò sí tó sọ fún mi inú ẹ̀ méjì. Wọ́n sọ kí ni fún ẹ mi sọ fún ẹ wálé ó mọ̀ tó ṣẹlẹ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ pásítọ̀ máìka kó dànù because ṣé pọ́pọ́ ẹni tí mo fẹ́ tẹ́lẹ̀ náà gba tí wọ́n sí mi dẹ̀ morúkọ ọdọ́dọ̀ pásítọ̀ wọ́n sọ pé wọn ò ṣe tí mo lè fẹ́ àti báyìí ṣé mo ní any problem. So ibi tí wọn náà jókòó sí. Gbà tó di lọ church ò ní lọ anywhere. Ẹ wá sọ pé yàtọ̀ náà ló fi ní pé ẹnìkan ò bá yéméyémé torí ẹ má bà dùn. Ẹ ra jẹun pa. Nǹkan mi yóò ẹ má bà dùn ó. Ẹnìkan ò bá yéméyémé torí ẹ má bà dùn. Bukola ni. Bukola lórúkọ tèmi. Orúkọ yín fún ẹni. Ẹ ṣé gan ni. Ẹ̀yin náà ẹ̀dẹ̀ kú ìnáwó ọjọ́ ẹ o gbogbo ohun tí múnú ọkọ àti ìyàwó dùn lẹ́yìn ìgbéyàwó Ọlọ́run pèsè fún yín. Àmín o. Ẹ̀yin ìyàwó náà sì ní mẹ́ni o. Ẹ dákun ṣé wàá rí mo pé lọ́lá tẹ rí hùn ẹ̀yin jù wà ní inú ìlú yìí o ẹ bá mi ṣètọ́jú ẹ̀. Báwo wá ní nǹkan tẹ́ wá ṣe ẹ ti ń rí ṣe ṣá? Mo ti ń ṣe díẹ̀díẹ̀. Ọlọ́run á fún yín ṣe. Àmín o àmín. Lọ́jọ́ yẹn gbogbo yín lẹ́jọ́ dáadáa. Ẹ sì máa o a sì ń gbìyànjú ni o ẹ ṣeun. Yẹmi mi mọ ìrìn yẹn lọ́la mo rò pé tó bá jẹ́ pé o free lọ́la mo ṣe wà ń bí náà bóyá o lè yọ sí mi. A máa wà àbí. A wà ṣebí a lè wá lẹ́yìn ìrìàzà tá a bá ṣe tán ní ìrìàzà máa wà. Ẹ̀yin náà tún máa tẹ̀lé wa. Ọ̀rẹ́ ni gbogbo wa a sì jọ máa ń rìn ni so àjọ máa wá náà ni. Okay, no problem. Kí ni kò fún yín sí? No wá ti wá. Ti dá. Ẹ ṣe. Ẹnìkan ò bá yéméyémé torí ẹ má bà dùn. Nǹkan mi yóò ẹ má bà dùn ó. Ẹnìkan ò bá yéméyémé torí ẹ má bà dùn. Dárí kẹ́kí sáà tán ó. Àbí yáwó
mo dáhùn. àbí bẹ́ẹ̀ náà ni ẹmọ sáré kẹ́rù kó omi kan ni àbó bí gbígbà tó ẹ kókò tiẹ̀ sí ṣọ́ọ̀bù ń bẹ̀rẹ̀. ìná ká ìpà tí ọ̀hún sí àbí Emeka ike kọ́ ni. ọmọ tá a ṣe já lọ béèrè lọ́wọ́ ọkú ẹni tó kọjá ló lè mọ bí ṣe ṣe. ẹja béèrè lọ́wọ́ wọn náà ilé ìrúyàn lójú ẹ má bínú òjé lọ́dà fún mi. ọmọkùnrin tí ń ta polo àti jíǹsì tí wọ́n ń pè ní Emeka ike tí ń bẹ ní Ìlàbèrè. ìjọba ti lé wọn dànù. ṣé mo sọ mo kọ́ bá ṣe débì náà mo ti sọ pé àwọn káńsù ní ọ̀jẹ̀ ìjọba lé wọn tó tọ́ wá. ó mọ̀ ọ̀gá o níbo láti raṣọ àmúròde báyìí tá a sì lérí léka pé òde òní ó tẹ pẹpẹ. ẹ dákun níbo ni wọ́n wá kó lọ báyìí. àwa la wà ń bí ń sìn ẹ̀ẹ́dẹ̀ máa wò fóònù làwọn ń tà. ẹ sójú ẹ bíbí ó wà mí ọ di àná. ṣé ẹ ń tà ní. dókítà náà wà mí bàjẹ́ dókítà àtúnṣe ẹ̀ ilé ìlú ń lọ kíákíá. ẹ ń tà ní. ẹ fílẹ̀. ẹ má bínú o èyí tẹ mú dání yóò tó bí èlé. lórí gbá bó ṣe wà 90,000 85 ni bọ̀ torí pé ẹ̀yìn ẹ mú 10p wà ká má pàdé mọ́. 10,000 pọ̀ ọ̀pọ̀ kí ló dé kí ló wà nù fóònù tí wọ́n ń lò tí láàrírí ṣebí tọ́ọ̀sì wọn pè é kí wàá ní ilé wọn ta tọ́ọ̀sì. ẹ wù ú yọ̀dà fún jàre kò mọ tí ń ṣe ni lábẹ́jẹ́ rí ọ. kí ni kí ló má dá nìyẹn padà fẹ́ mi o má jẹ́ kí ẹni tó fẹ́ ta nǹkan fà fún mi má jẹ́ kí wọ́n gbé fà lọ́hùn. wèrè ní ẹni tí wèrè ní ọ̀ ní òyìn láti ní kó ríran ni. ó dáa kí ló fẹ́ sọ. tirẹ̀ di pé 90,000 naira náà ń ta fóònù tó ń ná 10,000 sóòrí pé paranda ní wọ́n jà ó lè. sọ wọn tó bá yín. kọ̀ wọ́n oníwáfà ẹni wáfà tí ń wófò ó jẹ́ mọ̀ sùn ó ná torí tó o bá rajà ó lè bí wọ́n ṣe jí gbogbo nǹkan tiẹ̀ náà tí wọ́n lọ tàfẹ́ lómi ò. má bà ẹni ọlẹ́ni jẹ́ má bà àwọn ọmọ ọlọ́mọ jẹ́ tí wọ́n bá ti máa ró lè sẹ́yìn nímọ̀ pé ó lè lélẹ̀ yìí sọ́jú ọmọkùnrin tó ṣe tó nínú gbọ̀n yìí ṣé ojú eléjòjú olè. ọ̀fẹ́ rà. ojú eléjòjú olè. ọ̀fẹ́ rà. bọ́mọ bá àwọn ọmọ ọlọ́mọ jẹ́ torí pé bóyá olówó rẹ̀ ọ̀ka owó fóònù. mélòó ni jálẹ̀ jàre mọ́ dáa lóhùn. ṣé ẹ̀rí nǹkan tẹ́yìn fẹ́ rà yẹ fíìlì ẹ̀ náà ẹ ti fíìlì ẹ̀. mo ti fíìlì rẹ̀ jàre. lábẹ́. èlò ń jalẹ̀. 10,000 naira ká má pàdé mọ́. kò gba 5. kò gba 5,000 naira ẹ lọ jì. ẹ fi méjì sí ká má pàdé mọ́ ẹ fi eyín méjì sí ká má pàdé mọ́. jọ nítorí Ọlọ́run Àjàní jọ yá mi ní 1,000 fún owó ọwọ́ mi kíkiri mọ́ bàbá ọmọ mi lọ́wọ́. yàyà Yakubu alágbẹ̀dẹ ni ó ṣe tọ́bọ̀ lápò wa yọ. ó ní ẹ̀ ìwọ o rò pé rele ìwọ lórí rẹ̀ jẹ́fà eré tí ẹni jẹ́fà orí tèmi máa jẹ́ èmi ò lè rí ìfàláyé mi kí n mọ́ra nǹkan tí ẹni ń pààyàn tà ní 95 wọ́n mọ̀ wá ní kí n mú wá ní 7,000 ìwà ní kólẹ̀ olùjà rẹ̀. lábẹ́ 6 ló wà ń bí 6 ló wà ń bí 7 pa. sórí ojú ó tí ọba bá délé tó ti yọ gbogbo èèyàn gbà tó ti jẹ́ mọ̀ pé fóònù gidi ni o ìwọ sáfì nílẹ̀ mọ́jà sọ̀rọ̀ mi mọ́ ẹ bá ń di lábẹ́ mọ́jà sọ̀rọ̀ mi mọ́ lábẹ́ tó ti yọ. lábẹ́ gbowó ẹ̀ padà kó mọ́ra fóònù yìí. èmi ojú èmi kọ́ ni ó ṣe. ojú rẹ̀ kọ́ yẹ bọ́ àbá máa lọ. olórí ibu akóṣìbèrò. máa lọ. ẹ̀bà máa lọ ẹsẹ̀ ń jàre kò sí rìsíìtì mbẹ́. ẹ má wọ ọjọ́ má wọ yìí. ó ti wà nù rẹ̀. ọ̀dà olùsí orí ẹ̀ yìí jẹ́ fàlà yí ẹ bí ẹ bá bọ́ aṣọ dé gbòòrò bí ẹ bá rà aṣọ kò lè ra fóònù ni orí ò dáa ọba àmọ́mọ́ náà lè mọ orí ẹ̀ burú. Special day àwa lọmọ lórí o Special day àwa lọmọ lórí o ọ̀nà kọ̀ọ̀nà lómi ń bá wọnú àjẹrè. ìwọ jókòó jẹ́ kí níkẹ́ náà jọ sí ẹ̀yà àjọ dáadáa. àjọ dáadáa. Special day àwa lọmọ lórí o Special day àwa lọmọ lórí o ọ̀nà kọ̀ọ̀nà lómi ń bá wọnú àjẹrè. Special day àwa lọmọ lórí o Special day àwa lọmọ lórí o ọ̀nà kọ̀ọ̀nà lómi ń bá wọnú àjẹrè. kí ló dé tó wá lójú kòkòkò tó báyìí. mo jó o. àwọn òjò rárá dáadáa ló ń ṣe. Special day àwa lọmọ lórí o. òun ojú nìyẹn gbogbo àwọn tó fẹ́ fún wọn lówó máa lé wọn sá wọn arẹ́rìn gidi síta ó rí bí àdùnní ṣe ń rẹ́rìn ni ó dẹ̀yìn méjèèjì wá jọjọ́ kò gbọ́dọ̀ pa á láyé o. Special day àwa lọmọ lórí o Special day àwa lọmọ lórí o ọ̀nà kọ̀ọ̀nà lómi ń bá wọnú àjẹrè. Special day àwa lọmọ lórí o Special day àwa lọmọ
pẹ̀lẹ́ ẹlẹ́ ọ̀gá oníwàkọ́lẹ̀ fi sẹ́nu yìí ẹni ẹ̀ mọ̀ kọ́ fún àwọn aládùúgbò. àwa náà ni a mọ̀ sí rìhásà díẹ̀. iyì náà dáa ẹ fi ṣe pé kò dìgbà tẹ́ ẹ bá dọ́dọ̀ wá kẹ́ ẹ tó mọ̀ kọ́. gbogbo àwọn ijó tẹ̀sí ti kọ́ wa àwọn gbogbo ẹ̀ náà ńlá ní ká mọ̀ túra wa kọ́ bí ijó pàtẹ́wọ́ àti aláwọ̀ ẹ̀dí kan àti ti jó bàá oríṣiríṣi. ẹ bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé ẹ sọ fún wa pé tá a bá ti ń gbòdìhùn bẹ́ẹ̀ làwọn èèyàn mọ̀ náwó bẹ́ẹ̀. àmọ́ àìjọ aláwọ̀ ẹ̀dí kan wọn ò mọ́jú ní tiẹ̀. ọ̀gá kòkòrò mo mọ̀ jó. ọ̀sáwò. ẹgbà. àjòníbọ̀ nǹkan. ẹ̀yin méjì ọlọ́run yàn dáàdí fún ẹ mọ̀ jù yóò dà fún ẹ fi iṣẹ́ ìṣe mu rè é ṣe rí báwa ti lówó ta lọ́là nídìí iṣẹ́ yìí ẹ̀yin náà lówó ẹ lọ́là nídìí iṣẹ́ yìí ṣe rí ẹ fi iṣẹ́ ìṣe nǹkan rí o lágbára ọlọ́run àwọn èyí tí ì fi iṣẹ́ yìí kọ́lé àmọ́ pẹ̀lú ògo ọlọ́run á fi iṣẹ́ yìí kọ́lé ẹ̀yin náà wà fi kọ́lé á fi iṣẹ́ yìí ra ọkọ̀ báwa bá wá ra ọkọ̀ tán ẹ̀yin náà fi iṣẹ́ yìí ra ọkọ̀ pẹ̀lẹ́ mo ní ìjọjú sí yín kí n kí yín gẹ́gẹ́ bí ọ̀gá kí mo jọjú sí yín lẹ́yìn kankan ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ Yẹmí oyè eré rẹ ọkàn kì níkẹ jẹ́ ìrì ọ. wọ́n ti ẹ̀bẹ̀ púpọ̀ ọbẹ̀ lọ́wọ́ wájú ọbẹ̀ lọ́wọ́ ẹ̀yìn. ọ̀gá kòkòrò. ọbẹ̀ wájú ọbẹ̀ lẹ́yìn. fẹsẹ̀ lùdé àwọn ọmọ kò bá lù lọ ní sùúrù yẹn. gbọ́ngàn ló mọ tó máa kọ́. fẹsẹ̀ lùdé. ó yá bẹ̀rẹ̀ kọrin. fẹsẹ̀ lùdé àwọn ọmọ lónìí o. fẹsẹ̀ lùdé àwọn ọmọ lónìí o. ọ̀gá o. ẹ̀yin Dénìkẹ́ bó ni sọ̀rọ̀ mi fún Yẹmí ni. mo kúkú ń jíṣẹ́ yín. jíṣẹ́. ọ̀gá mo ń jíṣẹ́ ó ti sún mi náà ni. bọ́ ọba jíṣẹ́ àǹgbà mo wáyà àṣà lánàá ó ṣe gbọ́nkú náà ni mo tún délé nìyẹn náà kò tiẹ̀ ṣe bí n gbóhùn mọ́ mi nǹkan sá ń sọ̀rọ̀ ọ̀gá sọmọṣẹ́ ọ̀gá sọmọṣẹ́ bí mo ti yọ òun mo rò pé yóò dì mọ́ mi yóò sàn jẹ ni. gbogbo ẹ ṣe ń rán mi ni mò ń jíṣẹ́. àbówó tí mò ń kó fún ọ fi jíṣẹ́. mi ṣe ní kó fún bẹ́ẹ̀ ṣe ń kó fún mi ni mò ń kó fún pé owó tí mò ń kó fún ọ yìí o ọ̀gá kòkòrò ló ní kí n máa fún ọ o tó jẹ́ pé Yẹmí kan náà ni gbogbo yín ranjú mọ́ ṣé òun nìkan náà ló wà ọ̀nà ẹgbẹ́ ẹ̀ ni aṣáàpọ̀ ń bẹ̀ ọ̀gá Portable náà kò jẹ́ kí Yẹmí gbádùn ṣe ló ń dà láàmú tó ń bá sọ̀rọ̀ alẹ́ àná bí ó sì wà ń bí títí dò. Portable kan náà. kájọ wà nù ẹgbẹ́. bẹ́ẹ̀ ni ó sì wà ń bí lálẹ́ àná. ó sì mọ̀. mo mọ̀ àwọn méjèèjì kò gbà fóun náà kò gbà fún. kí ló wá ṣe nígbà wo mọ̀ kí ló wá ṣe. kí lè fẹ́ yín ṣe ṣé kí n bu jẹ náà àbí kí n nà èmi ò ràn àtúnṣe ìṣòro nìkan ló wà láyé gbogbo wa náà rè ládùúgbò síwájú yín tẹ́ rẹ̀. ọ̀gá. Portable ń wá ó wá ní Yẹmí ọ̀sìn kankan Portable àbí. ọ̀gá kì í ṣẹjọ́ èmi náà ọ̀gá kòkòrò ọ̀gá kí wàá rìn kí là ń bá ka òun rè ìdí rè tẹ́fẹ́ kún torí Yẹmí ṣé òun nìkan ló wà ní ẹgbẹ́ ni ẹ wọ ẹ dákun ẹ bára yín dákun. Portable o alápákó Portable. ọ̀gbẹ́ni ilé adé ariwo lọ bá ẹ ládọ kan lórí. inú dùnú rẹ mo kó fa ni sọmọ pé wèrè kí ló kọ ẹ wèrè tá a jọ ń ṣeré tá a lájọ ṣe Àjàní àbí kí lẹ sọ Àjàní Ògúnlẹ̀yẹ sọmọ pé mi àti ẹjọ jáde bá a ṣe pàdé ọmọkùnrin kan ló ń ṣe ace ẹ wá pick your phone ace pick your phone kí ni ẹ ń tẹ́ ẹ̀gbọ́n bá ní fóònù ni ìgbà tí ó mú fóònù jáde bàbá pàǹlà fóònù ayé ìrírú fóònù lájọ mo ti délé ayé screen tọ́sà ni tọ́sà tó jẹ́ pé sákàndó bá mú ọ lọ́wọ́ tó bá fẹ́ tẹ bọ́tìnì àbí wà àti bọ́tìnì fóònù rẹ̀ ń jà ìwọ sáà tẹ ojú rẹ̀ gbangbangbangbangbang gbogbo tó bá fẹ́ sí ni ó ṣe fún ọ ọdún bọ̀. n bá ní èlò ni fóònù ọba ní 7,000 bá gbé ìfàrè mára ó
mara o. Kí mara kẹ́ni. Mara ẹ̀rọ lé ní o. Àbí dídìrín lílé yìí ni kí mara ìfà àbí o torí àsórí tí yìí ti ẹ̀jẹ̀ ìfà àti wá àti wèrè tó pera rẹ̀ lájà ni bẹ́ẹ̀ lè yé náà lẹ́nu ẹ mara o mẹ́jẹ̀ wọ́n ta gèǹjẹ́ o mẹ́jẹ̀ wọ́n ta kíní kan fún ọ. Fóònù tí mo fojú ara mi rí kí n tó rà. Sórí fóònù tó rí hun wọ́n lọ gbé mọ́ ẹnìkan lọ́wọ́ wọn wá tà fún ọ̀hún o. Fóònù tó wà nù pálí wọ́n máa ń jí fóònù gbé wọn tó fi lọ sínú pálí ni. Ó ní rìsíìtì inú jẹjá. Sórí bó ti wà yìí ẹ̀yẹ́dà ni tó ní fóònù tí wọ́n gbé kò ní já gbádùn o. Kíní tí àwọn rìwáyà máa fi ń lẹ wáyà tọ́ ni. Àrà náà wọ́n ti ń da wọ́n fi bá mi. Zindara ni. Òkúta 7,000. 7,000 lódìdí. Ọ̀rọ̀ òkúta 7,000. Òkúta 7,000. Ẹ̀yìn wá mọ́kì ìní ìsọjọ́ gbé rẹ̀ sóyọ. Sórí owó tá a bá fẹ́ ra kàrà ní ayé yìí kì í já sọ́ọ̀nù. Ọ̀sán kàrà nínú ilé ọmọ kúta. Ó bẹ̀rù ìgúnlẹ̀. 7,000. Kílé. Ẹ má ṣe ayé léṣe o, ẹ má ṣe òǹkọ́ lọ́tọ̀ òkúta fẹ́ mi o, èmi mo fọwọ́ ara mi lọ òkúta o. Èmi ni mo lọ òkúta fúnra mi sẹ́, olú dàrú fún òǹkọ́ lọ́rù, ẹbí mi ló dàrú òǹkọ́ lọ́tọ̀ òkúta fún mi kàrà, èmi mo lọ fúnra mi, èmi mo lọ fúnra mi kàrà. Lábẹ́ ẹ bá tó olórí ikú ni kí bá tó ṣe pọ́tẹ́bù ó ṣe jẹ́ tí tani máa ń sọ̀rọ̀ òkúta kí ló kàn ń gbà lọ́rọ̀ òkúta ó ṣe jẹ́ mi bá sàbàsí ní pọ́tẹ́bù máa ń sàbàsí. Èmi kòkòrò Yẹmi tí Ọlọ́run ti kọ mọ́ èmi láti òde ọ̀run wá. Yẹmi èwo bẹ̀ sí Yẹmi Àjìdé. Yẹmi tó jẹ́ pé ìhà ẹgbẹ́ mi báyìí ni Ọlọ́run ọba ti ṣẹ̀dá rẹ̀. Yẹmi wo. Yẹmi tó jẹ́ pé olólùfẹ́ mi láti òde ọ̀run wá. Ṣé yíyá má sọ fún mi pé Yẹmi gúrúùpù o. Yẹmi gúrúùpù ti bá wa ṣe tí mo náwó lé lórí. Wọ́n wá ní pọ́tẹ́bù náà náwó lé lórí. Yẹmi tí bá wa ṣeré ni wọ́n sàbálẹ̀ lórí lóní ẹ̀dùn tàkàrájà ọmọ yìí. Ẹ wo ọ̀rọ̀ Yẹmi náà ló fà táwọn bí eré ní ọ̀dọ̀ wa lálẹ́ o ó lè tún gúrúùpù mo lè má ṣe mọ́ ẹ wò ẹ̀yin méjèèjì ọ̀yẹ́ wa pàdé ẹ pẹ̀sẹ̀ pa mí lórí ọ̀rọ̀ Yẹmi náà lọ. mo pé má sunkún mọ́ ẹkún ò ní sí lọ́rọ̀ yìí Tolúlọpẹ́ ti ṣe gbogbo àlàyé fún mi díẹ̀ tí yé mi fọkàn ẹ̀ balẹ̀. Mẹ́wẹ̀ẹ́ wà tí mo pé ibi tí ọ̀rọ̀ dé báyìí sí ẹ ní láti máa sunkún kan màámi ló jókòó yìí ẹ fi ẹnu ara yín ẹ fi ṣàlàyé fún wọn ẹnu ẹni ṣàlàfin kan méje. Mọ́mí àti bí 3 days nísìn ni mo ti rí mú ìwà tí má dé pé fóònù ẹ ṣé ni mo máa kọ́ ọ̀tẹ̀ kò ní gbé e. Ṣé kò síjà láàrin yín? Ìjàkẹ́ kò síjà láàrin wa èmi àtọkọ mi ò já nǹkan tí mo kàn notice ni pé before introduction wa ló ti change sí mi. Nice one. Jiba. One of the wa okay baba. Dada bye. Listen. Mo lérò pé wọn náà ti gbọ́dọ̀ mọ iye aṣọ mi. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà tí wọ́n ní ẹwà tó pọ̀ gan. Ṣùgbọ́n tó jẹ́ pé ìmúra ló máa ń fi ẹwà wọn pamọ́. Torí pé bí ẹwà tí ẹ jáde ńsìn. Now, mo fẹ́ bẹ̀rẹ̀ kankan. Kí ló fà á tó jẹ́ pé àwọn tó máa ń jó káàkiri ni ò bá ṣe? Ìgbà tí èmi àtàwọn ọ̀rẹ́ mi tí a níṣẹ́ ni a lọ join wọn. So ìgbà tá wá join wọn tó àti wá ní interest díẹ̀díẹ̀. Well, ìgbà tí o dẹ̀ ti ní interest nínú yẹn báyìí, kí ló dé tí ò jẹ́ àwọn tí wọ́n jẹ́ professionals ní ò bá ṣe? Because èmi mọ àwọn tó máa ń ṣe fíìmù. Irọ́ ni. Mo serious. Àdúgbò wa làwọn gbogbo tí máa ń ṣe rìhásà. Àwọn Bello gan wá bẹ́ẹ̀. Dáadáa wọ́n máa ń kọ́ àwọn ọmọ iná wa àwọn Sanyẹ̀rì Ọdúnládé Akínkọ́lá nǹkan kan wọ́n máa ń kó wọn dání wá. So,
Bọ̀dá Múyìwá, mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. Kí ló dé tí ẹ kì í gbé kọ́ọ̀lù yín tí èèyàn bá ti pè yín? Kì í ṣe pé mi kì í gbé kọ́ mi ṣùgbọ́n eléyìí obìnrin kan ni ó máa ń dá mi láàmú. Èmi dẹ̀ ti rí olólùfẹ́ ti tèmi ìyẹn ni mo wá wò pé kí ni mo fẹ́ máa gbé kọ́ọ̀lù ẹ̀ fún. Tó tọ́ ni bẹ́ẹ̀ ṣe gbé yẹn ló dá. Ó dà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé wàá lọ yí àwọn ilé náà? Ibi tó gbé yọ ìpín mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́ ṣe náà. Oh, change money. Yes. Mo mọ nǹkan tí ẹ ń rò lọ́kàn yẹn. Mo mọ̀ pé ẹ like mi gan, èmi gan dẹ̀ love yín. Ọláyẹmí. Múyìwá. Mi ò mọ skirt aṣọ yìí. Mo ní nǹkan kan tí mo fẹ́ sọ. Mo fẹ́ sọ pé bó ṣe wà ní kò máa múra láti òní lọ́jọ́ má padà sí múra tí bí mi náà. Okay. Wọ́n ní kíní yìí kíní yẹn ni onígbé ó lò. Wọn ò tún gbé àbí. Ṣùtú ti kọ̀ tẹ̀ nọ́mbà bísí lélẹ́yìí. Màmí, ẹ fi pé bóyá kẹ́ fi fóònù yín pè wọ́n bí á ti gbọ́ títí yín. Ó dà, mo fóònù mi fún. Àti tó kò ní gbé e. Èmi tí mo ti gbé láti jẹ́ tó gbé fún mi, ṣé fún mọ́mí ló wá fẹ́ gbé? Kò ní gbé e. Abiyamọ kan gbọ́dọ̀ pọ̀ máa jẹ. Kò ní dá mi lóhùn tó lókè nílọ lẹ́yìn ọ̀run. Hello Múyìwá. Múyìwá ń bó ló wà ṣáyé ló ń ṣe báyìí torí tọlọ́hun. Mo wà láyé tòrò. Ayé tòrò. Nítòsí abúlé àwọn ọmọ pé lọ́la. Ayé tòrò. Màmí ẹ sọ wọn pé kó máa bọ̀ nílé kó wọ́n ṣàlàyé ẹnu wọn kí ló ṣe láyé tòrò. Kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri lọ Múyìwá? Tó fi ìyàwó sílé tó ló lọ ayé tòrò ó lọ ayé dàrú. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè pé ayé tòrò ti bo ló wà. Ayé tòrò tòsí yín ló lóun wà. Ayé tòrò lu wa. Ayé mi o ok ẹ wo ẹ má wọrí ẹ jẹ́ kí n ti máa lọ tí má débẹ̀ máa pè yín ṣé fún mi. ẹ ṣáà ṣe sùúrù. Tó bá dọ̀gùn má jà o tí gbogbo ọ̀rọ̀ lónìí lọ́wọ́ o tí ẹ lè ní í ṣe o. Màmí ẹ jẹ́ kí n àṣẹ kí wọ́n bá yín sọ̀rọ̀ ìyá sọ̀rọ̀. Màmí ẹ̀yin náà lè máa sọ wípé abiyamọ gidi kan ò kì í sùn. Màmí ẹ má sùn lórí ọ̀rọ̀ bọ̀dá mi o. Èmi ń wo mi ń gbà yín lámọ̀ràn pé bóyá kẹ́ lọ sọ́dọ̀ pásítọ̀ àbí ọ̀dọ̀ àfẹ́ because nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mi ò fi pé ojú lásán ni. Ìwọ Ọlọ́run ọba ìrẹ̀nẹ́ lómi tójú ẹ lọ àdójú àdúrà tì mí. Ìwọ Ọlọ́run ọba ìrẹ̀nẹ́ lómi tójú ẹ lọ àdójú àdúrà tì mí. Dàdí kí ló tẹ pé báyìí láti ẹ̀kọ́ tí mo ti ní kó má mi pè yín wá. pípẹ́ bò ó bábò rẹ̀ sì jíṣẹ́ fún mi náà là ń gbé bó tí mo torí bòjò èwo ló ní wàjòwàjò ìwọ náà pọ̀ ń bọ̀ lábúlé. Lóòótọ́ ni mo sọ pé mo ń bọ̀ àmọ́ dáàdi ẹjọ́ ṣé lóòótọ́ ni Múyìwá wà lábúlé. Múyìwá Múyìwá tí o lè mọ́ dé yìí ọ débi ní kíni ó náà wá sí Ayétòrò òkùnsílẹ̀ mọ́ fojú kàn yín ni gbogbo gbà ní yọjú sí àní àyín kí ló dé sọ fún mi. Ẹ wo dáàdi ẹ má jẹ́ kí n parọ́ fún yín o láti ìgbà tí mo ti parí introduction mi báyìí ni mo ti rí Múyìwá mọ́ tí bá pé fóònù ẹ báyìí kò ní gbé mi dẹ̀ mọ́ kó tí mo ṣe fún un. ọ̀rọ̀ kátàkátà lélẹ̀ o Múyìwá ní báyìí o. ṣé máa wá ní o ọ̀tọ̀ ṣé máa wá ní o ní o
ẹ má bàndú ẹnìkan ò bá yéméyémé omi ẹ má bàndú nǹkan mi yóò. Múyìwá á bẹ́tà kò dìde kò jókòó kò jẹ́ ká jọ sọ̀rọ̀ má fi mi so Múyìwá dìde o òfin wà láà bẹ́tà kò dìde sísìn o ọmọ máa kó ọmọ máa yẹ ni a máa kí ọlọ́mọ kó ewu ọmọ reason wo ló ní kankan tí mo fi ń pè tó fi gbé aago mi mo ní reason wo ló ní tó fi lọ sábúlé wa lẹ́yìn mi láì sọ fún mi o tún wá rọ aṣọ fún Ọláyẹmí kí ni reason tó ní kankan just tell me kí ni mo ṣe pé tí mo fi ti sá gbogbo eléyìí ẹ kí ló dé kí ni mo ṣe. Obi ṣòro báyìí kí n parọ́ fún ẹ mọ̀ pé kì í ṣe pé bóyá èmi náà jẹ́ ọ̀dájú ọkùnrin but mi ò mọ bí mo yẹ fẹ́ sọ reason fún ẹ mi mọ bí mo yẹ fẹ́ sọ fún ẹ tí bá sọ fún ẹ sí mi mọ nǹkan tó máa ti díẹ̀ yọ mi mọ nǹkan tó máa obìnrin ní ara ẹ ló lè má rárá gbé. mo fẹ́ gbọ́ reason yẹn ṣé tó bá fẹ́ kí para mi sí ẹ lọ́rùn ní alẹ́ yìí mo fẹ́ kó sọ reason yẹn fún mi sọ mo fẹ́ gbọ́ kankan. fẹ́ parẹ́ sí mi lọ́rùn ìyẹn ò lè possible kò lè possible tó bá jẹ́ bẹ́ẹ̀ màmá sọ reason má parẹ́ ẹ jọ please sori àwọn kankan ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta mo dẹ̀ jáde sọ́rọ̀ ara mi wọ́n jẹ́ kí n mọ̀ wípé ìyàwó tí mo ní mo fẹ́ fẹ́ ìràwọ̀ mi àti ẹ̀ kò dọ́gba. Ọlọ́run kí ni mo ṣe tí mo fi rí ilé wọn lọ. Ibi tó gbé yọ ìpín mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́ ṣe náà. Tó ń torí Ọlọ́run pa mí sílé má pa mí síta jọ jẹ́ kí kádàrá ẹ̀mí àti ẹ bára mu ó ṣàmọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ lọ́ṣọ̀tọ̀ ni má jẹ́ kojú tí mo fọlọ́ ń bẹ̀ jọ. Obi nǹkan tí mi ò ṣe fẹ́ sọ reason fún ẹ nìyẹn reason yẹn ó tún ṣì kù gan mi ò tí ì sọ ẹyọ kan nínú ìsọnù mélòó tó ti pariwo tó ti ń ṣe báyìí mi ò dẹ̀ mọ̀ bó ṣe máa ṣe tí n bá sọ má yẹ kí n parọ́ fún ẹ mọ̀ pé sórí nǹkan tí wọ́n sọ fún mi gangan òun ni wípé Ọláyẹmí òun nìyàwó mi láti ọ̀run ọmọ tàdé ń sọ yìí mi tí ì bá sọ̀rọ̀ ìwọ náà ni mò ń wo gbogbo ọmọ òru lè má bá mi fi ṣe bí kódà mi bá sọ̀rọ̀ kó gbọ́ ilé yín náà ṣàní mo ìwà. mo ìwà ṣé kò ṣe kó ti yá wòlé àbí ẹ̀jẹ̀ ti ta sẹ́nu ọpọlọ lórí ẹ̀ dàrú ni èmi Ọláyẹmí ni wọ́n fẹ́ fẹ́ àbí ṣé òun ọkọ tó sọ ni I do that wo jẹ́ kí n sọ kí ní kò fún ẹ tó bá insist pé o fẹ́ da èmi nù o fẹ́ fẹ́ Ọláyẹmí kò lè ṣeéṣe láíláí òkú mẹ́ta dẹ̀ gbọ́ lọ́nu lé máa pa Ọláyẹmí máa dẹ̀ para mi sí ẹ lọ́rùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ ọ̀kan olórí burúkú ọkùnrin kí ló dé ìwọ lọ́rùn mi. ọmọbìnrin táyà ẹnìkan lówó owó ti dé lọ́pọ̀lọpọ̀ náà rí ó bẹ́ẹ̀ tà kó pa àwọn mẹ́ta. ìkànnì mi ò lè fẹ́ o Ọláyẹmí níyàwó mi o. wọ́n ìwọ ni ẹbí ló wọ́n fẹ́ ẹbí níyàwó ìkànnì. irú kí ni gbogbo tó ń wí iná ó pa odindi èèyàn mẹ́ta tán ó pa Ọláyẹmí ó pa bí ìwà ọ̀pá ara rẹ̀ wọ́n mọ torí gbà lé kí wọ́n fọ́ gbá oko àti orí bíbẹ́ ló bò orí fífọ́ kìí ṣe bẹ́ẹ̀ o bí nǹkan bá délé èèyàn wọ̀ ọ̀nà tí ó tàn ní ọlọ́gbà yíragbà yí mi ká alẹ́ bí oṣù dé ọmọ fọ́ ń bẹ̀rù láàjì sáwọn ọkọ̀ ní mímọ́ fọ̀gbọ́n mi lọ iṣẹ́ olùsìn ní mímọ́ àti di ọgbọ̀n tẹ́lẹ̀ sọ mọ̀gàmọ̀gà ọ̀rẹ́ mi ò tẹ́ nọmọ
ìran mi ò gbọ́dọ̀ jó lábẹ́ ọdún bí n bá jó lábẹ́ ọdún kan lórí mi àti ìlàkà ayé tí ń ṣílẹ̀kùn ayé o tí ń ṣí tọ̀run ó yá ẹ ṣí tayé fún mi ẹ ká òkùnkùn bẹ̀ kúrò kí ìmọ́lẹ̀ wọlé. wáyé lóṣù àsìkò ẹ̀san lóde o nítorí ẹni agbójú òkèlè kò jẹ́ nígbà lẹ́yìn tí ọlọ́jọ́ dé sí mi ìyá mo pé lọ́lá ṣèlérí bóun á ṣe ojúṣe fún mi ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà báyìí ló ṣe pààrọ̀ ọmọ mi. ìyá wa ṣe rí àlátẹ́ láwọn kì í máa ṣe nǹkan tó dí kókó púpọ̀ ìwádìí mi jẹ́ mọ̀ wípé ọmọ àbúrò yín tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ wọn orí ọlọ́lá ló yàn yóò lọ́lá yóò sì lọ́lá yóò lo kìkì káàkiri àgbáyé ọmọ tẹ́ fẹ̀yìntì tẹ́ jẹun rẹ̀ ní tínú yóò dùn ọmọ tí yín nìkejì àmì tí ẹ̀ náà ò ní gbé òun lè lówó ni kò lè lọ́lá ohun tí ó sì jẹ́ olówó rẹ̀ yóò súnmọ́ ìyẹ́ ọmọ àbúrò yín pẹ́kipẹ́kì yóò tẹríba yóò forí mọ́ lẹ́yìn yóò máa tẹ̀lé kí òun torí tó bá kún sẹ́nu lọ́dọ̀ tiẹ̀ yóò yọ ọjà àyà. mo fẹ́ kẹ́ bá mi ṣe nǹkan kan ní sà nítorí bí mo ṣe wá bí mo wá sádìyìn ni mo dẹ̀ mọ̀ wípé bí ṣe sádìyìn yẹn máa gbà mí bí ìgbà tí mo sádọ lọ́hùn ni mo ṣe wá sádìyìn ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi wá ọgbọ́n tẹ́ máa bá mi dá sí tó máa jẹ́ pé ọmọ tèmi ló máa ní owó tí ọmọ àbúrò mi yẹn máa gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀gbọ́n ò gbọ́dọ̀ tọrọ lọ́wọ́ àbúrò òun ló kọ́kọ́ wáyé òun ló kọ́kọ́ dáyé ẹ̀gbọ́n ló gbọ́dọ̀ máa ṣe fábùrò ẹ̀ bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn ẹ jọ̀ọ́ ẹ gbà mí. kò burú kò ju tí àwọn orúmọlẹ̀ ọba wa ṣe lọ ṣùgbọ́n ètò kan lẹ́ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sì ń sọ yìí ni mò ń rántí iṣẹ́ kan tí a lè dọ́gbọ́n ṣe lórí ẹ̀ á gbé ẹlẹ́dàá kìíní sí orí ti kejì ni owó ìdirun àbí nígbà tí wọ́n máa fi dirun ẹ lè rí àwọ̀ àkómọ́ ìyẹn wà. òun lẹ́ẹ̀fi gba kádàrá àti gbogbo ohun tó jẹ́ àlùbáríkà ti bẹ lára yẹ́míkẹ́ẹ̀bì yẹ́kẹ́kẹ́ lẹ́ẹ̀fi gba àti gbogbo tí bẹ lára àti yẹ́míhùn tẹ́lẹ̀ gbogbo wọn ti mú. ẹ má bàndú ẹnìkan ò bá yéméyémé tòmí ẹ má bàndú. wá gbọ́ olóòka ló kó ká ọwọ́ àwẹ̀ sí ẹ má bàndú. bàbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi. kí n ṣàánú lórúkọ bàbá tèmi ń jẹ́. mo ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá báyìí ọ̀nà àbáyọ ní kẹ́sà bẹ́ mi wá káyé mi lè lójú kó lè nítumọ̀ ẹ ṣàánú mi. èmi ò mọ̀nà àbáyọ kankan ju wípé káwọn méjèèjì kí wọ́n má fẹ́ra wọn bí wọ́n bá ti fẹ́ra wọn ayé rẹ̀ bàjẹ́ tọ́run torí gbogbo tí ń jẹ́ ògbónú ayé yọ ò lè ṣe mọ́. ìyẹn túmọ̀ sí pé Ọláyẹmí ni èṣù lẹ́yìn ìṣeré mi. bàbá kèrègbè tó bá ti fọ́ kò ní kún mi dókè odò alátiṣe mi alátiṣe rẹ. mo gbé lọ́lá mo gbé lọ́lá. ibi tó gbé yọ ìpín mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́ ṣe náà ààrẹ kí ni mo ṣe kí ni mo ṣe ibi tó ń gbé ṣohun rẹ mo bá wọn ṣohun tẹ́gbẹ́ ṣe ṣohun tẹ́gbẹ́ ṣe nana 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 nana. tí n bá lóun ṣògùn ìka mọ ẹni tí ò jẹ́ wò ní èdè stọọ Ọláyẹmí
kàkà kíkú má jẹ́ sísè àyànà fi ṣàwádànù ni. wọ́n ní kíní yìí kíní yẹn ni onípè ó lóko 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 wọ́n ní kíní yìí kíní yẹn ni onípè ó lódò 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 ṣé tí o bá dé tán ilé náà ṣàló padà. Deal. No disappointment. ilé náà ṣàló padà bọ̀ wá ni. Lórí ají yá fún àti yá ní kẹ́lá àbórí ají ó ṣe eré ni. Iṣẹ́ òjò ti wà lélẹ́yìí o lóbi ṣeré o báwo a ṣe mú kò yọ bá ó máa ń bọ́ sójú àwọn wa ni orí ẹ̀ ìwọ́n ti sọ́wọ́ mi tiẹ̀ bá wà àdàlọ́ ṣe kí ni a máa pẹ́ dànù ó yàgbé rẹ ní ìyá mi lọ́rùn àti bàbá mi tó bá ti débẹ̀ kó ṣe kí ni kó bá mi kí wọn pé sára ń bọ̀ tí máa ṣe kí ni tí máa ṣe. Eke ìyá bí mọ́tò lẹ́ẹ̀ká alágé. O kúrò bọ́ ni. Mo kúrò bọ́ mo rò pé ti pa ni. Àpá kí ni àwa kọ́ la pa yan ọlọ́pàá ló yìnbọn. Omi pẹ́ ti pa mọ́. Èèyàn ò lè jẹ́ gálà mi kó mú jẹ kó má pa lọ fún un kò rí bẹ́ẹ̀ àwọn èké ni. Kí ló tó wá ṣe báyìí? Kí ló tó ṣe báyìí náà? Ọjọ́ lórí ìbọn lèyìn fi sá kúrò mbẹ̀. Ọjọ́ wà lẹ́yìn rí báyìí. Akúmọ̀ rí báyìí kí n rí sí ẹ kí ni gbogbo náà sẹ́yìn náà? Mo ní kẹ́ pàrọ̀ àtẹ̀kọ́ ẹ kò ṣeré lọ ẹ ṣe padà sí kí ló ṣẹlẹ̀? Ẹ dúdú náà. Ọláyẹmí. Ṣé wọ́n rẹ̀ sí mi ni? Kí ni nǹkan tí mo ṣe fún ẹ náà? Kí ló dé tó fẹ́ balẹ̀ ayé mi jẹ́? Wá gbọ́ o, èmi ti bá ẹlẹ́dàá mi sọ pé ẹnikẹ́ni tí ìwà láyé bá fẹ́ dí ìwà láyé mi lọ́wọ́, ó ní láti fi ilé ayé sílẹ̀ fún mi ni. Mọ́pẹ́lọ́lá jọ̀ọ́, kí ni mo ṣe fún ẹ? Ṣé wo ló ní pé kàn lọ pa mí ní jọ̀ọ́ má bínú? Bẹ́ẹ̀ ni o ṣe sọ̀hún, tó bá di ọ̀run, wọ́n lọ máa bèrè lọ́wọ́ ẹlẹ́dàá yẹn. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Ibi tó gbé yọ ìpín mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́ ṣe náà. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Ibi tó gbé ṣohun rẹ̀ mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́ ṣe. Nana 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 nana. Ayé lè ní kó lọ pẹ́ kó lọ yá, wọ́n tún lè ní kó lọ yá kó lọ pẹ́. Ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ kàn mí níṣẹ́. Ayé mi, Ọlọ́run jẹ́ pẹ̀lú ayé mi, mi ò fọwọ́ mi pààyàn. Irú èrò burúkú wo lélẹ̀? Irú èrò kẹrẹ wo lélẹ̀? Ẹlẹ́dàá mi o, Ọlọ́run ṣàánú mi, ìwọ ló má jẹ́ kí n pààyàn láyé mi. Mi ò ní fọwọ́ mi pààyàn lágbára Ọlọ́run.
Mami kò tẹ́ ṣe yí ò dáa. Ṣé lè dá o? Ìyá mi ló jẹ èso àjàrà. Èmi ọmọlẹ́yìn kan. Olúwa mi rí ègún burúkú kúrò lórí mi. Ègún burúkú má mi rí Olúwa ṣàánú mi o. Ọláyẹmí, at times ìṣẹ̀lẹ̀ mi á ṣẹlẹ̀ á kọjá òye àwọn ọmọ ẹ̀dá. Àwa máa bèèrè lọ́wọ́ orí pé ṣé kádàrá leléyìí ni àbí ẹlẹ́dàá ló ń pàṣẹ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò pọ̀, mo kàn fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ ni, àmọ́ wúwo mi ò mọ bó ṣe máa rí létí ẹ̀. Mpẹ́lọ́lá, gbogbo ìfáàrà tó ti sọ̀kalẹ̀ gan ń dáyà já mi. ìwọ ni tèmi, èmi ni tiẹ̀. Nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi, má ṣe fún ẹ. Ọláyẹmí, mo ní ìṣòro ńlá kan tí ó ń kojú mi. Ìwọ nìkan ṣoṣo dẹ̀ ló lè gbà mí kalẹ̀. Mo fẹ́ kó bá mi fẹ́ mọ́ ẹ wá. Kò kí ń ṣe ordinary fífẹ́ lásán. Ó wù mí kó bímọ fún ìwà kó dẹ̀ máa gbénu lẹ́gẹ̀ẹ́ bí ìyàwó ẹ̀, please. Ẹ fún bèdì. Kí ló fa gbogbo rádaràda ilé? Ọláyẹmí, try to understand me. Ọ̀rọ̀ tí mo sọ yìí, èmi ló yé, mo fi Ọlọ́run bẹ̀ ẹ́, please. Kò possible, kò lè ṣeéṣe. Pátì má jẹ́ gbọ́ bẹ́ẹ̀ mọ́, kò lè possible láyé. Mo pín lọ́lá kí ni mo wà tó ń sọ gbogbo náà sọ yìí òdì àdá ni tó wáyé pé n tó ń béèrè lọ́wọ́ òun pé kó ṣe fún ọ ni kò lè ṣeé ṣe. Gbọ́dọ̀ kí lẹ fẹ́ sọ ayọ́dà iná bẹ́ẹ̀ sì báyìí ń gbà bàbá wa ẹ fẹ́ payé dà ẹ fẹ́ sọ di nǹkan mi kì í ṣe lójú ẹ̀mí mi tèmi bá lọ tán o ẹ wá lè ṣayé ọba ti wù yín wo kí ni díẹ̀ gan-an tí wọ́n fi sọ pé n tọ́ fẹ́ látọ̀dọ̀ láyé mi nù jágbọ́. Ẹ kò tẹnu ẹ̀ gánà ẹ má sọ pé yẹn pa tó. Dádì, kádàrá ni kádàrá ni mo lò. Bẹ́ẹ̀ ni dádì, ayé aláyé ni mo gbé. Ǹjẹ́ ẹ̀yin mọ ìwà ìbàjẹ́ tíyàwó yín ti wù sílẹ̀ kó tó di pé wọ́n jáde láyé? Ìyá rẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣé rí gbogbo ohun tí mo dà lọ́jọ́ tòní Ọláyẹmí ló yẹ kó wà ń bẹ̀. Màámi ti pààrọ̀ ìràwọ̀ àwọn méjèèjì láti kékeré, wọ́n ti fi èrú gba ìbùkún. Dádì mi, onídàájọ́ ti wá dé báyìí o. Àfi dandan kẹ́ ẹ bá mi bí Ọláyẹmí kó gbà láti fẹ́ mú ìwà gẹ́gẹ́ bí ìyàwó. Nítorí pé tí ò bá gbà láti fẹ́ mú ìwà, gbogbo ìyà ìmọ̀dé tí mò ń jẹ látijọ́ ẹ̀ mi ò ní bọ́ nínú ẹ̀. Dádì ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ ẹ́. Mẹ́wàá, mo ti ṣe fẹ́nu ẹ̀, mo ti ṣe nǹkan tó fẹ́ kí n ṣe, mo ti lọ sábúlé wa, mo dẹ̀ ti lọ bá Ọláyẹmí sọ̀rọ̀. Sorry. Ọláyẹmí sọ̀rọ̀. Kí ló rí? Ọjọ́ orí fẹ́ kọ́
ní kó lọ yá kó lọ pẹ́ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ kàn mí níṣẹ́ nana nǹkan mi ni o. Múyìwá Ọláyẹmí, kò sí ọgbọ́n kan tàbí agbára tí ọmọ ènìyàn lè ní láti yí iṣẹ́ ọwọ́ Elédùmarè padà. Ṣé wá rí ẹnikẹ́ni tó bá gbìyànjú ètekéte láti bà iṣẹ́ Ọlọ́run jẹ́, ẹ̀yìn kúlé àgọ́ ló má ti bára ẹ̀. Ọláyẹmí, tinútinú mi. ẹ̀rọ mú ìwá ẹ pẹ̀lẹ́ àbí àwọn ní sísá pẹ́lọ́lá ẹ pẹ̀lẹ́ ọlọ́run ní fi yín sílẹ̀ agbára jíǹde ló dúró tì yín ògùn ọlọ́run ló kúrò náà ayé yín ẹ jókòó. Sista Mọ́pẹ́lọ́lá, èmi ni mo ránṣẹ́ pé yín. Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Ògo Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ẹ̀jẹ̀ àjíǹde yóò máa bá yín lọ. Ní ìgbà mìíràn tí Ọlọ́run bá ń ṣe ohun kan, àwọn ẹ̀dá máa wò pé bóyá ìbílẹ̀ Ọlọ́run ń ṣe. Ohun tí àwọn ọmọ mi yìí ṣe, mi ò ní fẹ́ kẹ́ ẹ rò ó délẹ̀délẹ̀. Nítorí pé Bíbélì sọ wípé kí a má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́, kí a má bàa dá wa lẹ́jọ́. Ìyá yín lè ti jẹ èso àjàrà èyí tó mú kí ẹ̀yin máa kan ẹ̀yin ọmọ, ṣùgbọ́n màá fẹ́ kẹ́ ní ẹ̀mí ìdáríjì. A ti ń gbọ́ pé àwọn kan sọ pé tẹ́ ẹ̀ bá fẹ́ bùrọ̀dá Múyìwá ẹ ò lè ṣe oríire. Oríire láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Ǹjẹ́ ní ìgbàgbọ́ bí? Ẹ ní ìgbàgbọ́ wípé Ọlọ́run ló lè ṣe ohun gbogbo. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Nítorí orin kan wípé agbára àjíǹde tí ń ṣagbára kò ṣóhun tì lónìí àṣeyanu láyé yín. Agbára àjíǹde tí ń ṣagbára kò ṣóhun tì lónìí àṣeyanu láyé wa. Ẹ jẹ́ ká dìde ká gbàdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Arábìnrin, jẹ́ o ṣetán láti fẹ́ arákùnrin Johnson gẹ́gẹ́ bí ọkọ? Bẹ́ẹ̀ni, o ṣetán. Arákùnrin, jẹ́ o ṣetán láti fẹ́ Mọ́pẹ́lọ́lá gẹ́gẹ́ bí aya? Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí ọkọ kí ó ṣe àṣeyọ lójú aya. Èmi lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ. Òní lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ. Òní lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ. Òní lọ́jọ́ ayọ̀ rẹ. Ẹ má bàjẹ́ ẹ̀yìn kan ò bá yẹ mẹ́mẹ́ omi ẹ má bàjẹ́ nǹkan mi yóò
ẹ má bàdúró ẹni kò ń bá yìí tún mi ẹ má bàdú tẹ́ni kẹ́kí sáà tán tẹ́ni kẹ́kí sáà tán kọ́ mi yó ẹ má bàdú ẹni kò ń bá yìí tún mi ẹ má bàdú. Mo ṣe ibi tó gbé yọ ìpín mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́. ẹ wàá máa kọrin tẹ̀lé wọn lẹ́yìn ọjà wọn máa gbé lóyè o ẹjọ́ kọrin fún mi àgbàgbà lónìlẹ̀ ilẹ̀ ọ̀gbára-gàdá. ṣe oríṣi mọ́tò yìí tó bá tó ìrọ̀lẹ́ àbárọ̀ mo really appreciate what tẹ́ ẹ ṣe fún mi ọ̀pọ̀lọpọ̀ yín lára mi ẹ ṣe gan-an ni. Sọ́jí àpá má fi bá kan ṣùgbọ́n just take it easy. Alpha, àwọn alright, kí ló ń ṣẹlẹ̀? Ṣé olórin ńlá yẹn ti gbàgbọ́ ṣá? Mú ìwà ló ń sọ̀rọ̀ ẹ̀ báyìí. Èmi gan wá mo wá béèrè lọ́wọ́ ẹ bóyá ó ti gbàgbọ́ tiẹ̀ kó gbàgbọ́ mi rárá náà. Ṣáyé rẹ̀ ni mú ìwà ń jẹ. Ó mọ nǹkan tí mo rò ṣá. Kó má jẹ́ pé mú ìwà tiẹ̀ há àbí wọ́n ti jí gbé àbí nǹkan. Ṣé ó lè ṣe kó má gbàgbọ́ àwọn méjì ni? Sọjí má máa sọ̀rọ̀ báyìí náà. Báwo ni màá sọ pé mú ìwà ṣé mú wa ìṣoṣo ọmọdé ni tó fi máa hà? So ó mọ nǹkan tó ń bí mi inú látijọ́ yìí. Àló pè mí ó sọ pé òun lálà ìmọ̀rọ̀ àlá tó ńlá tó lóun rọmọ kan òun ò rojú ẹ̀ dáadáa kìnìkan òun á mọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ pásítọ̀ òun á sọ fún òun pé ọmọ tó máa fẹ́ láyé òun tóun ò fi ní níṣòro. Ẹ̀yin méjì ṣẹyẹ o irú kan bẹ́ẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ kò sí tó sọ fún mi nínú ẹ̀mí. Wọ́n sọ kí ni fún ẹ ó bí sọ fún ẹ. Wálé ó mọ̀ tó ṣẹlẹ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ pásítọ̀ máìka kò dànù because ṣé bọ́ mẹ́rin tí mo fẹ́ tẹ́lẹ̀ náà gba tí wọ́n sí mi dẹ̀ morúkọ ọdọ́dọ̀ pásítọ̀ wọ́n sọ pé mo ṣe tí mo lè fẹ́ àti báyìí ṣé mo ní any problem. so ibi tí wọn náà jókòó sí. gbà tó lè lọ church o lè lọ anywhere. ẹ bá sọ pé ìyàkan náà ló fi gbé bẹ́ẹ̀. ẹnìkan ò bá yéméyémé torí ẹ má bà tó. ẹ ra jẹun pa. nǹkan mi yóò ẹ má bà tó. ẹnìkan ò bá yéméyémé torí ẹ má bà tó. Bukola ni. Bukola lórúkọ tèmi. Orúkọ yín fún ẹni. Ẹ ṣeun, ẹ ṣe gan ni. Ẹ̀yin náà ẹ̀dẹ̀ kú ìnáwó ọjọ́. Ẹ o, gbogbo ohun tí múnú ọkọ àti ìyàwó dùn lẹ́yìn ìgbéyàwó, Ọlọ́run pèsè fún yín. Àmín o. Ẹ̀yin ìyàwó náà sì ní mẹ́ni o. Ẹ dákun, ṣé wá rí mo pé lọ́lá tẹ rí hùn. Ẹ̀yin jù wà ní inú ìlú yìí o. Ẹ bá mi ṣètọ́jú ẹ̀. Báwo wá nìkan tẹ wá ṣe ẹ ti ń rí ṣe ṣá. Mo ti ń ṣe díẹ̀díẹ̀. Ọlọ́run fún yín ṣe. Àmín o àmín. Lọ́jọ́ yẹn gbogbo yín lẹ́jọ́ dáadáa. Ẹ sì máa o a sì ń gbìyànjú ni o ẹ ṣeun ẹ ṣeun. Yẹmi mi mọ ìrìn yẹn lọ́la mo rò pé tó bá jẹ́ pé o free lọ́la mo ṣe wà ń bí náà bóyá o lè yọ sí mi. A máa wà àbí. A wà ṣebí a lè wá lẹ́yìn ìrìàzà tá a bá ṣe tán ní ìrìàzà máa wá. Ẹ̀yin náà tún máa tẹ̀lé wa. Ọ̀rẹ́ ni gbogbo wa a sì jọ máa ń rìn ni so àjọ máa wá náà ni. Okay, no problem. Kí ni kò fún yín sí? No wọ́n ti wá. Ti dá. Ẹ ṣe. Ẹ ṣe.
ẹnìkan ò bá yéméyémé tòmí ẹ má bàdó nǹkan mi yóò ẹ má bàdó ẹnìkan ò bá yéméyémé tòmí ẹ má bàdó tẹ́ni kẹ́kí sáà tán àbí yáwó kò dáhùn àbí bẹ́ẹ̀ náà ni ẹmọ sáré kẹ́rù kó omi kan ni àbó bí gbẹ̀gbẹ̀ nígbà tó ẹ kó kò tiẹ̀ sí ṣọ́ọ̀bù mẹ́rin. ìyìnà ká ìpàtí ọ̀hún sí àbí Emeka ike kọ́ ni. ọmọ tá a ṣe já lọ béèrè lọ́wọ́ ọkú ẹni tó kọjá ló lè mọ bí ṣe ń ṣe. ẹja béèrè lọ́wọ́ wọn náà ilé ìrúyàn lójú ẹ má bínú òjé lọ́dà fún mi ọmọkùnrin tí ń ta polo àti jíǹsì tí wọ́n ń pè ní Emeka ike tí ń bẹ ní Ìlàbèrè. ìjọba ti lé wọn dànù. ṣé mo sọ mo kó bá ṣe débì náà mo ti sọ pé àwọn káńsù ní ọ̀jẹ̀ ìjọba lé wọn tó tọ́ wá. ó mọ̀ ọ̀gá o níbo láti raṣọ àmúròde báyìí tá a sì lérí lẹ́ka yìí pé òde òní ó tẹ pẹpẹ. ẹ dákun níbo ni wọ́n wá kó lọ báyìí. àwa la wà ń bí ń sìn ẹ̀ẹ́dẹ̀ máa wò fóònù làwọn ń tà. ẹ sójú ẹ bíbí ó wà mí ọ di àná. ṣé ẹ̀yìn tà ní. dókítà náà wà mí báyìí dókítà àtúnṣe ẹ̀ ilé ìlú ń lọ kíákíá. ẹ̀yìn tà ní. ẹ fílẹ̀. ẹ má bínú o èyí tẹ mú dání yóò tóbi èlò. lórí gbá bó ṣe wà 90,085 ni bọ̀ torí pé yín ẹ mú 10p wá ká má pàdé mọ́. 10,000 pọ̀ ọ̀pọ̀ kí ló dé kí ló wà nù fóònù tí wọ́n ń lò tí láàrin rí ṣebí tọ́sí wọn pè ẹ kí wàá ní ilé wọn ta tọ́sí. ẹ wù ú yọ̀dà fún jàre kọ́mọ tí ń ṣe ni lábẹ́jẹ́ rí ọ. kí ni kí ló má dá nìyẹn padà fẹ́ mi o má jẹ́ kí ẹni tó fẹ́ ta nǹkan fà fún mi má jẹ́ kí wọ́n gbé fà lọ́hùn. wèrè ní ẹni tí wèrè ní ọ̀ ní òyì látú ni kò ríran ni. ó dáa kí ló fẹ́ sọ. tirẹ̀ di pé 90,000 naira náà ń ta fóònù tó ń ná 10,000 sóòrí pé paranda ní wọ́n jà ó lè. sọ wọn tó bá ní. kọ̀ wọ́n oníwáfà ẹni wáfà tí ń wófò ó jẹ́ mọ̀sùn wọn ná torí tó o bá rajà ó lè bí wọ́n ṣe jí gbogbo nǹkan tiẹ̀ náà tí wọ́n lọ tàfẹ́ lómi ò. mọ́ bá ẹni ọlẹ́ni jẹ́ mọ́ bá àwọn ọmọ ọlọ́mọ jẹ́ tẹ́yìn bá ti máa ló lè sẹ́yìn nímọ̀ kó lè lélẹ̀ yìí sọ́jú ọmọkùnrin tó ṣe tó nínú gbọ̀n yìí ṣé ojú eléjòjú olè. ọ̀fẹ́ rà. ojú eléjòjú olè. ọ̀fẹ́ rà. bọ́mọ bá àwọn ọmọ ọlọ́mọ jẹ́ torí pé bóyá òdòwò rẹ̀ ọ̀ka owó fóònù. mélòó ni jálẹ̀ jàre mọ́ dá lóhùn. ṣé ẹ rí nǹkan tẹ́yìn fẹ́ rà yẹ fíìlì ẹ̀ náà ẹ ti fíìlì ẹ̀. mo ti fíìlì rẹ̀ jàre. lábẹ́. èlò ń jalẹ̀. 10,000 naira ká má pàdé mọ́. kò gba 5. kò gba 5,000 naira ẹ lọ jí. ẹ fi méjì sí ká má pàdé mọ́ ẹ fi eyín méjì sí ká má pàdé mọ́. jọ nítorí Ọlọ́run Àjàní jọ yá mi ní 1,000 fún owó ọwọ́ mi kíkiri mọ́ bàbá ọmọ mi lọ́wọ́. yàyà Yakubu alágbẹ̀dẹ ni ó ṣe tọ́bọ̀ lápò wa yọ. ó ní òní ẹ̀ ìwọ o rò pé rele ìwọ lórí rẹ̀ jẹ́fà eré tí ẹni jẹ́fà orí tèmi máa jẹ́ èmi ò lè rí ìfàláyé mi kí n mọ́ra nǹkan tí ẹni ń pa yán tà ní 95 wọ́n mọ̀ wá ní kí n mú wá ní 7,000 ìwà ní kólẹ̀ ó ní jàre. lábẹ́ 6,500 ló wà ń bí 6,500 ló wà ń bí 7 pa. sórí ojú ó tí ọ bàbá délé tó ti yọ gbogbo èèyàn gbà tó ti jẹ́ mọ̀ pé fóònù gidi ni o ìwọ sáfì nílẹ̀ mọ́tà sọ̀rọ̀ mi mọ́ ẹ bá ń di láti ẹ̀ mọ́tà sọ̀rọ̀ mi mọ́ lábẹ́ tó ti yọ. lábẹ́ gbowó ẹ̀ padà kó mọ́ra fóònù yìí. èmi ojú èmi kọ́ ni ó ṣe. ojú rẹ̀ kọ́ yẹ bọ́ àbá máa lọ. olórí ibu akúntìbẹ̀rù. máa lọ. ẹ̀bà máa lọ ẹsẹ̀ ń jàre kò sí rìsíìtì mẹ́. ẹ má wọ ọjọ́ má wọ rí. ó ti wà nù rẹ̀. ọ̀dà olùsí orí ẹ̀ yìí jẹ́ fàlàyé ẹ̀ bí ẹ bá bọ́ aṣọ dé gbòòrò bí ọba ara sọ kò lè ra fóònù ni orí ò dáa ọba àmọ́ mọ̀nà lè mọ orí ẹ̀ burú. Special day àwa lọmọ olórí o Special day àwa lọmọ olórí o ọ̀nà kọ̀ọ̀rọ̀ lómi bá wọnú àjẹrè. wọ́n jókòó dé kí níkẹ́ náà jọ sí ẹ̀yà àjọ dáadáa. Special day àwa lọmọ olórí o Special day àwa lọmọ olórí o ọ̀nà kọ̀ọ̀rọ̀ lómi bá wọnú àjẹrè. Special day àwa lọmọ olórí o Special day àwa lọmọ olórí o ọ̀nà kọ̀ọ̀rọ̀ lómi bá wọnú àjẹrè. kí ló tó
tó wá lójú kòkòkò tó báyìí. mo jó. àwọn òjò rárá dáadáa ló ń ṣe. ẹ̀jẹ̀ rìndé ẹ̀mọ́ lórí o. òun ojú nìyẹn gbogbo àwọn tó fẹ́ fún wọn lówó máa lé wọn sá wọn arẹ́rìn gidi síta ó rí bí Àdùnní ṣe ń rẹ́rìn ni ó dẹ̀yìn méjèèjì wá jọjọ́ kò gbọ́dọ̀ pa á láyò. Tẹ̀sẹ̀lì dé àwọn ọlọ́mọ lórí o. Tẹ̀sẹ̀lì dé àwọn ọlọ́mọ lórí o. Ọ̀nà kọ̀ọ̀nà lomi ń bá wọnú pàdé. Tẹ̀sẹ̀lì dé àwọn ọlọ́mọ lórí o. Tẹ̀sẹ̀lì dé àwọn ọlọ́mọ lórí o. Mo ti dá mọ̀ òjòdì. Ìdí làwọn yóò fi wọn náà wà. Ẹ pẹ̀lẹ́ ẹ lẹ ọ̀gá oníwàkọ́lẹ̀ fi sẹ́nu yìí ẹni ẹ̀mọ kọ́ fún àwọn aládùúgbò. àwa náà ni a mọ̀ sí rí àṣà díẹ̀. iyì náà dáa ẹ fi ṣe pé kò dìgbà tẹ́ ẹ bá dọ́dọ̀ wá kẹ́ ẹ tó mọ̀ kọ́. gbogbo àwọn ẹjọ́ tẹ̀sí ti kọ́ wa àwọn gbogbo ẹ̀ náà ńlá ní ká mọ̀ túra wa kọ́ bí ijó pàtẹ́wọ́ àti aláwọ̀ ẹ̀dí kan àti ti jó bàá oríṣiríṣi. ẹ bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé ẹ sọ fún wa pé tá a bá ti ń gbòdìhun bẹ́ẹ̀ làwọn èèyàn mọ̀ náwó àmọ́ àìjọ aláwọ̀ ẹ̀dí kan wọn ò mọ́jú ní tiẹ̀. ọ̀gá kòkòrò mo mọ̀ jó. ọ̀sáwò ẹgbà. Àdùnní bá òun kọ́. ẹ̀yin méjì Ọlọ́run yàn dáàdí fún ẹ mọ̀ jù yóò dà fún ẹ fi iṣẹ́ yìí ṣe múlẹ̀ ẹ ṣe rí báwa ti lówó ta lọ́lá nídìí iṣẹ́ yìí ẹ̀yin náà lówó ẹ lọ́lá nídìí iṣẹ́ yìí ṣe rí ẹ fi iṣẹ́ yìí ṣe nǹkan rí o lágbára Ọlọ́run àwọn èyí tí ì fi iṣẹ́ yìí kọ́lé àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run á fi iṣẹ́ yìí kọ́lé ẹ̀yin náà wà fi kọ́lé á fi iṣẹ́ yìí ra ọkọ̀ báwa bá wá ra ọkọ̀ tán ẹ̀yin náà fi iṣẹ́ yìí ra ọkọ̀ pẹ̀lẹ́ mo ní ìjọjú sí yín kí n kí yín gẹ́gẹ́ bí ọ̀gá kí mo jọjú sí yín lẹ́yìn kankan ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ Yẹmí oyè eré rẹ ọkàn kì níkẹ jẹ́ ìrì ọ. ó di ẹgbẹ́ púpọ̀ ọbẹ̀ lọ́wọ́ wájú ọbẹ̀ lọ́wọ́ ẹ̀yìn. ọ̀gá kòkòrò. ọbẹ̀ wájú ọbẹ̀ lẹ́yìn. Tẹ̀sẹ̀lì dé àwọn ọlọ́mọ. kò bá lù lọ ní sùúrù olú ayé dàrú. mọ́mì ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè pé Ayétòrò ti bo ló wà. Ayétòrò tòsí yín ló lóun wà. Ayétòrò ló wà. ayé mi o ok ẹ wò ẹ má wọrí ẹ jẹ́ kí n ti máa lọ tí má débẹ̀ máa pè yín ṣe fún mi. ẹ ṣáà ṣe sùúrù. tó bá dọ̀hún má jà o tí gbogbo ọ̀rọ̀ lónìí lọ́wọ́ o tí ẹ lè ní í ṣe o. Mami ẹ jẹ́ kí n àṣẹ kí wọ́n bá yín sọ̀rọ̀ ìyá sọ̀rọ̀. Mami ẹ̀yin náà lè máa sọ wípé abiyamọ gidi kan ò kì í sùn. Mami ẹ má sùn lórí ọ̀rọ̀ bọ̀dá mi o. Èmi ń wo mi ń gbà yín lámọ̀ràn pé bóyá kẹ́ lọ sọ́dọ̀ pásítọ̀ àbí ọ̀dọ̀ àfẹ́ because nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mi ò fi pé ojú lásán ni. ìwọ Ọlọ́run ọba ìrẹ̀nẹ́ lómi tójú ẹ lọ àdójú àdúrà tì mí ìwọ Ọlọ́run ọba ìrẹ̀nẹ́ lómi tójú ẹ lọ àdójú àdúrà tì mí. Dadi kí ló tẹ pé báyìí láti ẹ̀kọ́ tí mo ti ní kọ́ máa mi pè yín wá. pípẹ́ bò ó bábò rẹ̀ sì jíṣẹ́ fún mi náà là ń bọ̀ èbó tí mo torí bòjò èwo ló ní wàjúwàjò ìwọ náà pọ̀ ń bọ̀ lábúlé. lóòótọ́ ni mo sọ pé mo ń bọ̀ àmọ́ dáàdi ẹjọ́ ṣé lóòótọ́ ni Múyìwá wà lábúlé. Múyìwá Múyìwá tí o lè mọ́ de yìí ọ débi ní kí ni ó náà wá sí Ayétòrò òkùnsílẹ̀ mọ́ fojú kàn yín ni gbogbo gbà ní yọjú sí àníyàn kí ló dé sọ fún mi. ẹ wò dáàdi ẹ má jẹ́ kí n parọ́ fún yín o láti ìgbà tí mo ti parí introduction mi báyìí ni mo ti rí Múyìwá mọ́ tí bá pé fóònù ẹ báyìí kò ní gbé mi dẹ̀ mo kọ́ tí mo ṣe fún un. ọ̀rọ̀ kátàkátà lélẹ̀ o Múyìwá ní báyìí o. bí ṣe máa wá ni o ọ̀tọ̀ ṣé wọ́n wá ní òun ní ìwé ọ̀tọ̀ a ti sọ fún ọ̀tọ̀ pẹ́lẹ́pẹ́lẹ́. Then you
ẹ má bàndú ẹnìkan ò bá yéméyémé lómi ẹ má bàndú nǹkan mi yóò. Múyìwá á bẹ́tà kò dìde kò jókòó kò jẹ́ ká jọ sọ̀rọ̀ má fi mi so Múyìwá dìde o òfin wà láà bẹ́tà kò dìde sísìn o ọmọ máa kó ọmọ máa yẹ ni a máa kí ọlọ́mọ kó ewu ọmọ reason wo ló ní kankan tí mo fi ń pè tó fi gbé aago mi mo ní reason wo ló ní tó fi lọ sábúlé wa lẹ́yìn mi láì sọ fún mi o tún wá raṣọ fún Ọláyẹmí kí ni reason tó ní kankan just tell me kí ni mo ṣe pé ní wọ́n fi ti sá gbogbo eléyẹ kí ló dé kí ni mo ṣe. Ṣòrí báyìí kí n parọ́ fún ẹ mọ̀ pé kì í ṣe pé bóyá èmi náà jẹ́ ọ̀dájú ọkùnrin but mi ò mọ bí mo yẹ fẹ́ sọ reason fún ẹ mi mọ bí mo yẹ fẹ́ sọ fún ẹ tí bá sọ fún ẹ sí mi mọ nǹkan tó máa ti díẹ̀ yọ mi mọ nǹkan tó máa obìnrin ní ara ẹ ló lè má rárá gbé. mo fẹ́ gbọ́ reason yẹn ṣòrí tó bá fẹ́ kí para mi sí ẹ lọ́rùn ní alẹ́ yìí mo fẹ́ kó sọ reason yẹn fún mi sọ mo fẹ́ gbọ́ kankan. fẹ́ parẹ́ sí mi lọ́rùn ìyẹn ò lè possible kò lè possible tó bá jẹ́ bẹ́ẹ̀ màmá sọ reason má para ẹ jọ please ṣòrí àwọn kankan ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta mo dẹ̀ jáde sọ́rọ̀ ara mi wọ́n jẹ́ kí n mọ̀ wípé ìyàwó tí mo ní mo fẹ́ fẹ́ ìràwọ̀ mi àti ẹ̀ kò dọ́gba. Ọlọ́run kí ni mo ṣe tí mo fi ń lu ilé ìwọ lọ. Ayé mi ti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀. Ìwọ ló ṣe wọ́n fẹ́ mọ nínú gbogbo ilé ìwọ ẹ̀ ibi tó gbé yọ ìpín mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́ ṣe. Jọ ń torí Ọlọ́run pa mí sílé má pa mí síta jọ jẹ́ kí kádàrá mi àti ẹ bára mu ó ṣàmọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ lọ́ṣọ̀tọ̀ ni má jẹ́ kójú tí mo fọlọ́ ń bẹ̀ jọ. Obi nǹkan tí mi ò ṣe fẹ́ sọ reason fún ẹ reason yẹn tún ṣe kù ó tún ṣe kù gan mi ò tí ì sọ ẹyọ kan nínú ìsọnù mélòó tó ti pariwo tó ti ń ṣe báyìí mi ò dé mọ bó ṣe máa ṣe tí n bá sọ má yẹ kí n parọ́ fún ẹ mọ̀ pé ṣòrí nǹkan tí wọ́n sọ fún mi gangan òun ni wípé Ọláyẹmí òun nìyàwó mi láti ọ̀run ọmọ tàdé ń sọ yìí tí ì bá sọ̀rọ̀ ìwọ náà ni mò ń wo gbogbo ọmọ òun lè má bá mi fi ṣe bí ọ̀dà mi bá sọ̀rọ̀ kó gbọ́ ilé yín náà ṣáà ni mo ìwà. Mo ìwà ṣé kò ṣe kó ti yá wòlé àbí ẹ̀jẹ̀ ti ta sẹ́nu ọpọlọ lórí ẹ̀ dàrú ni èmi Ọláyẹmí ni wọ́n fẹ́ fẹ́ àbí ṣé òun ọkọ tó ń sọ ni are you daft? Wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ tó bá insist pé o fẹ́ da èmi nù o fẹ́ fẹ́ Ọláyẹmí kò lè ṣeéṣe láíláí òkú mẹ́ta dẹ̀ gbọ́ lọ́nu lé máa pa Ọláyẹmí máa dẹ̀ pa àmì sí ẹ lọ́rùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ ọ̀kan olórí burúkú ọkùnrin kí ló dé ìwọ lọ́rùn mi. ọmọbìnrin táyà ẹnìkan lówó owó ti dé ọkọ̀ náà rí ó bẹ́ẹ̀ tà kó pa àwọn ẹ̀ka. ìkànnì mi ò lè fẹ́ o Ọláyẹmí níyàwó mi o. wàá ìwọ ni èmi ló wọ fẹ́ èmi níyàwó ìkànnì. irú kí ni gbogbo tó ń wí náà ó pa ìdíje èèyàn mẹ́ta tán ó pa Ọláyẹmí ó pa bí ìwọ ọ̀pá ara rẹ̀ wọ́n máa torí gbà lé kí wọ́n fọ́ gbá oko àti orí bíbẹ́ ló bò orí fífọ́ kìí ṣe bẹ́ẹ̀ o bí nǹkan bá délé èèyàn wọ̀ ọ̀nà tí ó tàn ní ọlọ́gbà yíragbà yí mi ká alẹ́ bí oṣù dé ọmọ fọ́ọ̀mù bẹ̀rù láàjì sàmúlọ́gbà ní mímọ́ ọ̀gbọ̀n mi lọ iṣẹ́ olùsìn ní mímọ́ àdèjì ọ̀gbọ̀n tẹ́lẹ̀ sọ wọ̀gàmọ̀gà ọ̀rẹ́ mi ò tẹ́ nọ́mọ̀ ìran mi ò gbọ́dọ̀ jólábẹ́ ọdún bí n bá jólábẹ́ ọdún kan kọ́nà orí mi àti ìlàkà ẹ̀yin tí ń ṣílẹ̀kùn ayé o tí ń ṣí tọ̀hún ó yá ẹ ṣí tayé fún mi ẹ̀ka òkùnkùn bẹ̀ kúrò kí mọ̀lẹ́ wọlé. wáyé ni àsìkò ẹ̀san lóde o nítorí ẹni agbójú òkèlè kò jẹ́ nípa lẹ́yìn tí ọlọ́jọ́ dé sí mi ìyá mo pé lọ́lá ṣèlérí bóun á ṣe ojúṣe yìí fún mi ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà báyìí ló ṣe pààrọ̀ ọmọ mi. ìyá wa ṣe rí àlátẹ́ láhùn kì í máa ṣe nǹkan tó dí kókó púpọ̀ ìwádìí mi jẹ́ mọ̀ wípé ọmọ àbúrò yín tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ wọn
orí ọlọ́lá ló yàn ọ́ yóò lọ́lá yóò sì lọ́lá yóò lo kìkì káàkiri àgbáyé ọmọ tẹ́ fẹ̀yìntì tẹ́ jẹun rẹ̀ ní tínú yóò dùn. ọmọ tí yín nìkejì àbí tí ẹ̀ náà ò ní gbé òun lè lówó ni kò lè lọ́lá ohun tí ó sì jẹ́ olówó rẹ̀ yóò súnmọ́ èyí ọmọ àbúrò yín pẹ́kípẹ́kí yóò tẹríba yóò forí mọ́ lẹ́yìn yóò máa tẹ̀lé kí òun torí tó bá kún sẹ́nu lọ́dọ̀ tiẹ̀ yóò yọ ọjà àyà. mo fẹ́ kẹ́ bá mi ṣe nǹkan kan ní sà nítorí bí mo ṣe wá bí mo wá sádìyìn ni mo dẹ̀ mọ̀ wípé bí n ṣe sádìyìn yẹn máa gbà mí bí ìgbà tí mo sádọ lọ́hùn ni mo ṣe wá sádìyìn. ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi wá ọgbọ́n tẹ́ máa bá mi dá sí i tó máa jẹ́ pé ọmọ tèmi ló máa ní owó tí ọmọ àbúrò mi yẹn máa gbà lọ́wọ́ ẹ̀. ẹ̀gbọ́n ò gbọ́dọ̀ tọrọ lọ́wọ́ àbúrò òun ló kọ́kọ́ wáyé òun ló kọ́kọ́ dáyé ẹ̀gbọ́n ló gbọ́dọ̀ máa ṣe fábúrò ẹ̀ bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn ẹ jọ̀ọ́ ẹ gbà mí. kò burú kò ju tí àwọn orúmọlẹ̀ ọba wa ṣe lọ ṣùgbọ́n ètò kan lẹ́ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sì ń sọ yìí ni mo rántí iṣẹ́ kan tí a lè dọ́gbọ́n sí lórí ẹ̀ á gbé ẹlẹ́dàá kìíní sí orí ti kejì ni owó ìdirun àbí nígbà tí wọ́n máa fi dirun ẹ lè rí. àwọn àkómọ́ ìyẹn wà. òun lẹ́ẹ̀fi gba kádàrá gbogbo ohun tó jẹ́ àlùbáríkà ti bẹ lára yẹ́míkẹ́ẹ̀bì yẹ́kẹ́kẹ́ lẹ́ẹ̀fi gba àti gbogbo ti bẹ lára àti yẹ́mí ọ̀hún tẹ́lẹ̀ gbogbo wọn ti mú. Má bàndú ẹnìkan ò bá yéméyémé tòmí ẹ má bàndú. wá gbọ́ olóòkà ló kó ká ọwọ́ àwẹ̀ sí ẹ má bàndú. bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi. kí n ṣàánú lórúkọ bàbá tèmi ń jẹ́. mo ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá báyìí ọ̀nà àbáyọ ni kẹ́ ṣàbẹ̀ mi wá káyé mi lè lójú kó lè nítumọ̀ ẹ ṣàánú mi. èmi ò mọ̀nà àbáyọ kankan ju wípé káwọn méjèèjì kí wọ́n má fẹ́ra wọn bí wọ́n bá ti fẹ́ra wọn ayé rẹ̀ bàjẹ́ tọ́nù torí gbogbo tí ń jẹ́ ògbónú ayé yọ ò lè ṣe wọn. ìyẹn túmọ̀ sí pé Ọláyẹmí ni èṣù lẹ́yìn ìṣeré mi. bàbá kèrègbè tó bá ti fọ́ kò ní kún mi dókè odò alátiṣe mi. gbogbo ló mọ tó máa kọ oya fẹsẹ̀lù oya bẹ̀rẹ̀ kọrin jẹ́ fẹsẹ̀lù dé àwọn alọ́mọ lónìí o fẹsẹ̀lù dé àwọn alọ́mọ lónìí o. ọ̀gá o. ẹ̀yin Dénìkẹ́ bóò ni sọ̀rọ̀ mi fún Yẹmí ni. mo kúkú ń jíṣẹ́ yín. ọ̀ jíṣẹ́. ọ̀gá mo ń jíṣẹ́ ó ti sún mi náà ni. bọ́ ọba jíṣẹ́ àǹgbà mo wáyà àṣà lánàá ó ṣe gbọ́nkí náà ni mo tún délé nìyẹn náà kò tiẹ̀ ṣe bí n gbóhùn mọ́ mi ikàn sá ń sọ̀rọ̀ ọ̀gá sọmọṣẹ́ ọ̀rọ̀ ọ̀gá sọmọṣẹ́ bí mo ti yọ òun mo rò pé yóò dì mọ́ mi yóò sàn jẹ ni. bó bẹ́ẹ̀ ṣe ń rán mi ni mò ń jíṣẹ́. àbówó tí mò ń kó fún ọ fi jíṣẹ́. mi ṣe ní kó fún bẹ́ẹ̀ ṣe ń kó fún mi ni mò ń kó fún pé owó tí mò ń kó fún ọ yìí o ọ̀gá kékeré ló ní kí n máa fún ọ o tó jẹ́ pé Yẹmí kan náà ni gbogbo yín ranjú mọ́ ṣé òun nìkan náà ló wà ọ̀nà ẹgbẹ́ ẹ̀ ni aṣáàpọ̀ ń bẹ̀ ọ̀gá Portable náà kò jẹ́ kí Yẹmí gbádùn ṣe ló ń dà láàmú tó ń bá sọ̀rọ̀ alẹ́ àná bí ó sì wà ń bí títí dò. Portable kan náà. kájọ wà nù ẹgbẹ́. bẹ́ẹ̀ ni ó sì wà ń bí lálẹ́ àná. ó sì mọ̀. mo mọ̀ àwọn méjèèjì kò gbà fóun náà kò gbà fún. kí ló wá ṣe ńgbà ọmọ kí ló wá ṣe. kí lè fẹ́ yín ṣe ṣé kí n bu jẹ náà àbí kí n nà èmi ò ràn àtúnṣe ìṣòro nìkan ló wà láàyè gbogbo wa náà rè ládùúgbò síwájú yín tẹ́ rẹ̀. ọ̀gá! Portable
Portable ń wá ó wá ní Yẹmí ọ̀sẹ̀ kankan. Portable Portable àbí Portable. kì í ṣẹjọ́ èmi náà ọ̀gá kòkòrò ọ̀gá kí wàá rìn kí là ń bá ka òun rè ìdí rè tẹfẹ́ kún torí Yẹmí ṣé òun nìkan ló wà ní ẹgbẹ́ ni ẹ wọ ẹ dákun ẹ bára yín dẹ́tọ́. Portable Portable o alápákó Portable. Ọ̀gbẹ́ni ilé wa dé ariwo lọ pa ẹ ládọ kan lórí inú dùnú rẹ mo kó fa ni sọmọ pé wèrè kí ló kọ ẹ wèrè tá a jọ ń ṣeré tá a lájọ ń ṣe Àjàní àbíkílẹ̀ sọ Àjàní Ògúnlẹ̀yẹ sọmọ pé ní àti ẹjọ jáde bá a ṣe pàdé ọmọkùnrin kan ló ń ṣe ace ẹ ń wa pick your phone ace pick your phone kí ni ẹ̀ ń tẹ́ ẹ̀gbọ́n bá ní fóònù ni ìgbà tí ó mú fóònù jáde bàbá bala fóònù ayé ìrírú fóònù lájọ mo ti délé ayé screen tọ́sà ni tọ́sà tó jẹ́ pé sákàndó bá mú ọ lọ́wọ́ tó bá fẹ́ tẹ bọ́tìnì àbí wà tí bọ́tìnì fóònù rẹ̀ ń jà ìwọ sáà tẹ ojú rẹ̀ gbangbangbangbangbang gbogbo tó bá fẹ́ sí ni ó ṣe fún ọ ọdún bọ̀. n bá ní èlò ni fóònù ọba ní 7,000 bá gbé ìfàrè mara o kí mara kí ni mara ẹ̀rọ lé ní o àbí dídìrín lílé yìí ni kí mara ìfà àbí o torí àsórí tí yín ètí ẹjẹ ìfà àtiwọ́ àti wèrè tó pera rẹ̀ lájà ni bẹ́ẹ̀ náà lè yé náà lẹ́nu ẹ mara o mẹ́jẹ̀ wọ́n ta gèǹjẹ́ o mẹ́jẹ̀ wọ́n ta kíní kan fún ọ fóònù tí mo fojú ara mi rí kí n tó rà. sórí fóònù tó rí wọn wọn lọ gbé mọ́ ẹnìkan lọ́wọ́ wọn wá tà fún ọhún o. fóònù tó wà nù pálí wọn máa jí fóònù gbé wọn tó fi lọ sínú pálí ni ó ní rìsíìtì inú jẹjẹrẹ. sórí bó ti wà yìí ẹ̀yẹ́dà ni tó ní fóònù tí wọ́n gbé kò ní jọ́ gbádùn o. kíní tí àwọn rí wáyà mọ́ fi ń lẹ wáyà tọ́ ni. àrà náà wọ́n sì ń da wọ́n fi bá mi. Zindara ni. Òkúta 7,000. 7,000 lódìdí. ọ̀rọ̀ òkúta 7,000 ẹ̀yìn wá mọ́kì ìní ìsọjọ́ gbé rẹ̀ sóyọ sórí owó tá a bá fẹ́ ra kàrà ní ayé yìí kì í já sọ́ọ̀nù. ọ̀sán kàrà nínú ilé ọmọkúta. ìgúnlẹ̀ kílẹ̀ ẹ má ṣe ayé léṣe o ẹ má ṣe òǹkọ́ lọ́tọ̀ òkúta fún mi o èmi mo fọ́ ara mi lọ òkúta o. èmi ni mo lọ òkúta fúnra mi sẹ́ olú dàrú òǹkọ́ lọ́rù èmi ni mo lọ dàrú òǹkọ́ lọ́tọ̀ òkúta fún mi èmi mo lọ fúnra mi èmi mo lọ fúnra mi dàrú. Ládé ebe tó gbà lórí ikú ni kí ló ṣe Portable ó ṣe jẹ́ tí tani máa ń sọ̀rọ̀ òkúta kí ló kàn ń gbà lọ́rọ̀ òkúta ó ṣe jẹ́ nbí n bá sàbàsí ni Portable máa ń sàbàsí. mo ní mo lọ sàbàsí. nbí kòkòrò Yẹmí tí Ọlọ́run ti kọ mọ́ èmi láti òde ọ̀run wá. Yẹmí èwo bẹ̀ sí Yẹmí Àjìdé. Yẹmí tó jẹ́ pé ìhà ẹgbẹ́ mi báyìí ni Ọlọ́run ọba ti ṣẹ̀dá rẹ̀. Yẹmí wo. Yẹmí tó jẹ́ pé olólùfẹ́ mi ni láti òde ọ̀run wá. ṣé yíyẹ má sọ fún mi pé Yẹmí gúrúùpù o. Yẹmí gúrúùpù ti bá wa ṣe tí mo náwó lé lórí. wọ́n wá ní Portable náà náwó lé lórí. Yẹmí tí bá wa ṣeré ni wọ́n sàbálẹ̀ lórí lónìí ẹ̀dùn tàkàràjà ọmọ yìí. ẹ wo ọ̀rọ̀ Yẹmí mẹ́rin ló fà táwọn bí eré ní ọ̀dọ̀ wa lálẹ́ o ó lè tún gúrúùpù mo lè má ṣe mọ́ ẹ wò ẹ̀yin méjèèjì ọ̀yẹ̀ wa pàdé ẹ pẹ̀sẹ̀ pàmì lórí ọ̀rọ̀ Yẹmí mo pé má sunkún mọ́ ẹkún ò ní sí lọ́rọ̀ yìí Tolúlọpẹ́ ti ṣe gbogbo àlàyé fún mi ó dẹ̀ ti yé mi fọkàn ẹ̀ balẹ̀. mẹ́wẹ̀ẹ́wẹ̀ wà tí mo pé ibi tí ọ̀rọ̀ dé báyìí sí ẹ ní láti máa sunkún kan màámi ló jókòó yìí ẹ fi ẹnu ara yín ẹ fi ṣàlàyé fún wọn ẹnu ẹni ṣàlàfin kan méje. mọ́mí àti bí 3 days nísìn ni mo ti rí mú ìwà tí má dé pé fóònù ẹ ṣé ló máa kọ́ ọ̀tẹ̀ kò ní gbé e. ṣé kò síjà láàrin ìjàkẹ́ kò síjà láàrin wa èmi àtọkọ mi ò já nǹkan tí mo kàn notice ni pé before introduction wa ló ti change sí mi.
náà rí pé ó wà òkè bàbá dáadáa báyìí. Nísìnyí mo lérò pé wọn náà ti gbọ́dọ̀ mọ iye aṣọ mi. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà tí wọ́n ní ẹwà tó pọ̀ gan ṣùgbọ́n tó jẹ́ pé ìmúra ló máa ń fi ẹwà wọn pamọ́ torí pé bí ẹwà tiẹ̀ jáde ń sìn. Now mo fẹ́ bẹ̀rẹ̀ kankan kí ló fà á tó jẹ́ pé àwọn tó máa ń jó káàkiri ni ò bá ṣe. Ìgbà tí èmi àtàwọn ọ̀rẹ́ mi tí a níṣẹ́ ni a lọ join wọn so ìgbà tá wá join wọn tó àti wá ní interest díẹ̀díẹ̀. Well, ìgbà tí o dẹ̀ ti ní interest nínú yẹn báyìí kí ló dé tí ò jẹ́ àwọn tí wọ́n jẹ́ professionals ní òun bá ṣe because èmi mọ àwọn tó máa ń ṣe fíìmù. Irọ́ ni. Mo serious àdúgbò wa làwọn ògógó tí máa ń ṣe rìhásà. Àwọn Bello gan wá bẹ́ẹ̀. Dáadáa wọ́n máa ń kọ́ àwọn ọmọ iná wa àwọn Sanyẹ̀rì Ọdúnládé Akínkọ́lá nǹkan kan wọ́n máa ń kó wọn dání wá. Bọ̀dá Múyìwá, mo fẹ́ bèèrè kankan lọ́wọ́ yín. Kí ló dé tí ẹ kì í gbé kọ́ọ̀lù yín tí èèyàn bá ti pè yín? Kì í ṣe pé mi kì í gbé kọ́ọ̀ mi ṣùgbọ́n eléyìí obìnrin kan ni ó máa ń dá mi láàmú. Èmi dẹ̀ ti rí olólùfẹ́ ti tèmi ìyẹn ni mo wá wò pé kí ni mo fẹ́ máa gbé kọ́ọ̀lù ẹ̀ fún. Tó tọ́ ni bẹ́ẹ̀ ṣe gbé yẹn ló dá. Kò dá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé wàá lọ yí àwọn ilé náà? Ibi tó gbé yọ ìpín mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́ ṣe náà. Oh, change money. Yes. Mo mọ nǹkan tí ẹ ń rò lọ́kàn yẹn. Mo mọ̀ pé ẹ like mi gan, èmi gan dẹ̀ love yín. Ọláyẹmí. Múyìwá. Mi ò mọ skirt aṣọ yìí. Mo ní nǹkan kan tí mo fẹ́ sọ. Mo fẹ́ sọ pé bó ṣe wà ní kò máa múra láti òní lọ́jọ́ má padà sí múra tí bí mo. Okay. Wọ́n ní kíní yìí kíní yẹn ni onígbé olo. Wọn ò tún gbé àbí. Ṣùtú ti kọ̀ tẹ̀ nọ́mbà bísí lélẹ́yìí. Mami, ẹ fi pé bóyá kẹ́ fi fóònù yín pè wọ́n bóyá àti ẹ̀gbọ́ títí yín. Ó dà, mo fóònù mi fún. Àti tó kò ní gbé e. Èmi tí mo ti ń gbé láti jẹ́ tó gbé fún mi, ṣé fún mọ́mí ló wá fẹ́ gbé? Kò ní gbé e. Abiyamọ kan gbọ́dọ̀ fọ́ máa jẹ. Kò ní dá mi lóhùn tó lókè mi lọ lẹ́yìn ọ̀run. Hello, mami. Hello, Múyìwá. Àmú ìwà ń bó ló wà ṣáyé ló ń ṣe báyìí torí tọlọ́hun. Mo wà láyé tòrò. Ayé tòrò. Nítòsí abúlé àwọn ọmọ pé lọ́la. Ayé tòrò. Mami ẹ sọ wọn pé kó máa bọ̀ nílé kó wọ́n ṣàlàyé ẹnu wọn kí ló ṣe láyé tòrò. Ẹ kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri lọ́mú ìwà tó fi ìyàwó sílé tó ló lọ ayé tó. Mo gbé lọ́lá. Mo gbé lọ́lá. Ibi tó gbé yọ ìpín mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́ ṣe náà. Kí ni mo ṣe kí ni mo ṣe. Ibi tó gbé ṣeun rẹ̀ mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́ ṣe. Tí n bá lóun ṣògo ìka mọ́, ẹni tí ó jẹ́ wò ní yé disturb.
Ọláyẹmí. Ọláyẹmí. Kàkà kíkú má jẹ́ sísè. Aya náà fi ṣàwádànù ni. Wọ́n ní kíní yìí kíní yẹn ni onípè ó lóko lóko lóko. Wọ́n ní kíní yìí kíní yẹn ni onípè ó lódò lódò lódò. Ṣé tí o bá dé tán ilé náà ṣàló padà. Dear. Dear. No disappointment. Ilé náà ṣàló padà bọ̀ wá ni. Amori aji. Ya kuma ti ya. Ya ni gara amori aji. Ó ṣeré ni. Iṣẹ́ òjò ti wà leleyi o, no bi ṣeré o. Báwo a ṣe mú kò yan bo, ó máa gbọ́ sójú àwa wa ni. Orí ẹ̀ ìwọ́n ti sọ́wọ́ mi tiẹ̀ bá wa. Adé wa ṣe kí ni, a máa pẹ́ dànù. Ó yàgbé rẹ ní ìyá mi lọ́rùn àti bàbá mi. Tó bá ti débẹ̀ kó ṣe kí ni, kó bá mi kí wọn. Pé sára ń bọ̀ tí máa ṣe kí ni, tí máa ṣe. Eke ọjọ́ ìyá bí mọ́tò lẹ́ẹ̀ká alágé. O gbúrò bọ́ ni. Mo kúrò bọ́ mo rò pé ti pa ni. Àpá kí ni awakọ̀ lápá yan ọlọ́pàá ló yìnbọn. Omi pẹ̀ ti pa mọ́. Èèyàn ò lè jẹ́ gálà mi kó mú jẹ kó má parọ́ fún un. Orí bẹ́ẹ̀ àwọn èké ni. Kí ló tó wá ṣe báyìí? Kí ló tó ṣe báyìí náà? Ọjọ́ lóyìnbó lẹ́yìn fi sá kúrò mbẹ̀. Ọjọ́ wà lẹ́yìn rí báyìí. Akúmọ̀ rí báyìí kí n rí sí ẹ. Kí ni gbogbo náà sẹ́yìn sí ẹ náà? Mo ní kẹ́ pa láti ẹ̀kọ́ ṣeré lọ ẹ ṣe padà sí kí ló ṣẹlẹ̀? Ẹ̀dúdú náà. Ọláyẹmí. Ṣé wọ́n rẹ̀ sí mi ni? Kí ni nǹkan tí mo ṣe fún ẹ náà? Kí ló dé tó fẹ́ balẹ̀ ayé mi jẹ́? Wá gbọ́ o, èmi ti bá ẹ̀dá mi sọ pé ẹnikẹ́ni tí ìwà láyé bá fẹ́ dí ìwà láyé mi lọ́wọ́, ó ní láti filẹ̀ ayé sílẹ̀ fún mi ni. Mọ́pẹ́lọ́lá jọ, kí ni mo ṣe fún ẹ? Ṣé wo ló ní pé kàn lọ pa mí ní ìjọ má bínú? Bẹ́ẹ̀ ni o ṣe sọ̀hún, tó bá di ọ̀run, wà ló máa bèrè lọ́wọ́ ẹlẹ́dàá yẹn. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni tó gbé yọ ìpín? Mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe, ṣeun tẹ́gbẹ́ ṣe náà. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Ibi tó ń gbé ṣohun rẹ̀ mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe, ṣeun tẹ́gbẹ́ ṣe. Nana 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 nana. Ayé lè ní kó lọ pẹ́ kó lọ yá, wọ́n tún lè ní kó lọ yá kó lọ pẹ́. Ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ kàn mí níṣẹ́. Ayé mi, Ọlọ́run jẹ́ pẹ̀lú ayé mi, mi ò fọwọ́ mi pààyàn. Irú èrò burúkú wo lélẹ̀? Irú èrò kẹrọ wo lélẹ̀? Ẹlẹ́dàá mi o.
gbọ́yìn lágbára náà. Mami kò tẹ̀ ṣe yí ò dáa, ṣe lè dá o. Ìyá mi ló jẹ èso àjàrà, èmi ọmọlẹ́yìn kan. Olúwa mi rí ègún burúkú kúrò lórí mi. Ègún burúkú bá mi rí Olúwa ṣàánú mi o. Ọláyẹmí, at times ìṣẹ̀lẹ̀ mi á ṣẹlẹ̀ á kọjá òye àwọn ọmọ ẹ̀dá. Àwa máa bèèrè lọ́wọ́ orí pé ṣé kádàrá leléyìí ni àbí ẹlẹ́dàá ló ń pàṣẹ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò pọ̀, mo kàn fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ ni, àmọ́ wúwo mi ò mọ bó ṣe máa rí létí ẹ̀. Mpẹ́lọ́lá, gbogbo ìfáàrà tó ti sọ̀kalẹ̀ gan ń dáyà já mi. Ìwọ ni tèmi, èmi ni tiẹ̀. Nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi, má ṣe fún ẹ. Ọláyẹmí, mo ní ìṣòro ńlá kan tí ó ń kojú mi. Ìwọ nìkan ṣoṣo dẹ̀ ló lè gbà mí kalẹ̀. Mo fẹ́ kó bá mi fẹ́ mi wá. Kò kí n ṣe ordinary fífẹ́ lásán. Ohun mi kò bímọ fún ìwà, kò dẹ̀ máa gbénu lé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀, please. Ẹ fún bèdì. Kí ló fa gbogbo rádaràda ilé? Ọláyẹmí, try to understand me. Ọ̀rọ̀ tí mo sọ yìí, èmi ló yé, mo fi Ọlọ́run bẹ̀ ẹ́, please. Kò possible, kò lè ṣeéṣe. Pátì má jẹ́ gbọ́ bẹ́ẹ̀ mọ́, kò lè possible láyé. Mo pín lọ́la kí ni mo tún sọ gbogbo náà sọ yìí òdì àdá ni tó wáyé pé n tó ń béèrè lọ́wọ́ òun pé kó ṣe fún ọ ni kò lè ṣeé ṣe. Gbọ́dọ̀ kí lẹ fẹ́ sọ ayọ́dà iná bẹ́ẹ̀ sì báyìí ń gbà bàbá wa ẹ fẹ́ payé dà ẹ fẹ́ sọ di nǹkan mi kì í ṣe lójú ẹ̀mí mi tèmi bá lọ tán o ẹ wá lè ṣayé ọba ti wù yín wo kí ni díẹ̀ gan-an tí wọ́n fi sọ pé n tọ́ fẹ́ látọ̀dọ̀ láyé mi nù jẹ́ àgbọ̀. Ẹ gbọ́ tẹnu ẹ̀ ga-náà, ẹ má sọ pé ẹ ń pa àtọ̀. Dádì, kádàrá ni kádàrá ni mo lò. Bẹ́ẹ̀ ni dádì, ayé aláyé ni mo gbé. Ǹjẹ́ ẹ̀yin mọ ìwà ìbàjẹ́ tíyàwó yín ti wù sílẹ̀ kó tó di pé wọ́n jáde láyé? Ìyá rẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣé ní gbogbo ohun tí mo dà lọ́jọ́ tòní Ọláyẹmí ló yẹ kó wà ń bẹ̀. Màámi ti pààrọ̀ ìràwọ̀ àwọn méjèèjì láti kékeré, wọ́n ti fi èrú gba ìbùkún. Dádì mi, onídàájọ́ ti wá dé báyìí o. Àfi dandan kẹ́ ẹ bá mi bí Ọláyẹmí kó gbà láti fẹ́ mú ìwà gẹ́gẹ́ bí ìyàwó. Nítorí pé tí ò bá gbà láti fẹ́ mú ìwà, gbogbo ìyà ìmọ̀dí tí mò ń jẹ látijọ́ yìí mi ò ní bọ́ nínú ẹ̀. Dádì ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ ẹ́. Míwà, mo ti ṣe fẹ́nu ẹ̀, mo ti ṣe nǹkan tó fẹ́ kí n ṣe, mo ti lọ sábúlé wa, mo dẹ̀ ti lọ bá Ọláyẹmí sọ̀rọ̀. Sorry. Ọláyẹmí sọ̀rọ̀. Kí
ló wí. ọjọ́ orí fẹ́ kọ́. wọ́n tún lè ní kó lọ yá kó lọ pẹ́ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ kàn mí níṣẹ́ nana nǹkan mi ni o. Nǹkan mi ni ẹ má bàdú ẹnìkan ò bá yéméyémé dùn mí ẹ má bàdú nǹkan mi ni o ẹ má bàdú ẹnìkan ò bá yéméyémé dùn mí ẹ má bàdú tẹ́ni kẹ́kí sáà tán tẹ́ni kẹ́kí sáà tán nǹkan mi ni o. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa o ẹ ṣé àdúpẹ́ o irú eléyìí tẹ́ wá ṣe láàmú ṣe ní rí aburú ẹ wo ọmọ tí ẹ wá ṣe mọ̀mí mọ́ rẹ̀ lónìí mo pé ọmọ ni àwọn táwa bí gan àmọ̀kọ́ ọmọ làbí ọlọ́run wà ní dáàrin yín rú ọlọ́run tó wá ní kí ọwá ẹkẹyẹ wá ṣe tiẹ̀ lónìí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ náà àbàṣán ṣe tiẹ̀ láyọ̀ àlàáfíà ẹ ṣé àdúpẹ́ inú mi dúró ni o gbogbo ẹ̀yin dẹ̀ ṣẹ̀ ní ọwọ́ ẹ̀ náà bí kẹ́ mọ́ lọ́wọ́ ni ìwù wá bí kẹ́nìkan dónú yẹn tiẹ̀ tó ń dojú yìí ẹ̀yin bẹ́ẹ̀ ni àwọn síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ káwọn eléré wa náà yẹn kí wọ́n fèrè dà yín lára yá kẹ́ ẹ gbádùn ara yín kẹ́ mọ̀ pé ẹ wá ṣe nǹkan ní ẹ̀yin eléré wa yìí dá ẹ kó kí ni yín bọ̀ ta ẹ mọ̀ báyìí àwọn ní ẹ dé o. olóró bóyá bó ayé yẹn bá yé yín. Wọ́n kọrin. Wọ́n kọrin. Òdèrè làmìlè ó yà ó. Òdèrè làmìlè ẹlẹ́dàá wa. Ó sọ wá nù gidigidi káwọn má ṣe o. Pẹ́pẹ́yẹ ìlú lójó. Wọ́n bọ̀. Òdèrè làmìlè ó yà ó. Òdèrè làmìlè ẹlẹ́dàá wa. Káwọn má ṣe ẹlẹ́dẹ̀ẹ́sẹ̀ kan. Pẹ́pẹ́yẹ ìlú ṣe rí mọ̀mọ́ tẹ́sán pé rí òun máa ṣàwọn ohun àmọ́ títí tẹ́ máa fi rí gbogbo ojú arábìnrin yẹn ẹ wò ló tuntun tó lásìlẹ̀ o. a jẹ́ pé mo fẹ́ lápọ̀ ní ẹni tí mo lò lójú ara yẹn. mo fẹ́ lápọ̀ ayọ̀dọ̀ alẹ́ ilẹ̀ rí. Jalolo jalolo
ní kíní yìí kíní yẹn ni onípè ó ń lóko 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 wọ́n ní kíní yìí kíní yẹn ni onípè ó ń lódò 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 ṣé tí o bá dé tán ilé náà ṣá ló ń padà bọ̀ wá ni. Mo wà olólùfẹ́ mi, mo rí gbogbo ìlàkàkà ẹ lórí pé o fẹ́ mú mi nítorí bẹ́ẹ̀ ni mo ṣe farahàn ẹ àti pé ibi tèmi àti ẹ bá ọ̀rọ̀ ìfẹ́ wa dé yìí ó yẹ ká ti jọ mọ irú àwòrán tí Ọlọ́run fi àwa méjèèjì dá lábẹ́ aṣọ. I love you so much, darling. Ẹnìkan ò bá yéméyémé tó mi ẹ má bàndú nǹkan mi yóò pariwo ìfẹ́ lásánlásán. ẹ má bàndú ẹnìkan ò bá yéméyémé tó mi ẹ má bàndú ẹ má bàndú. Tó bá gbà láwọn fún nǹkan tó bá gbà láwọn ẹgbà mi àná mi rè o ó tún dé o ọgbọ́kọ̀ èdè o ọgbọ́kọ̀ èdè ṣé mo fi bẹ́ràn rẹ̀ rí o tó bá di gbọ́kọ̀ èdè inú mi máa dùn rẹ̀ àná mi ọwọ́ mi wọ́n dọ̀wọ́ láti rẹ̀. bó o ní nǹkan àmọ̀kọ́ ọjọ́ mẹ́ta gbogbo ilé ńkọ́ ìyàwó rẹ̀ dà kò sọ̀kalẹ̀ ní tiẹ̀ ni. èmi nìkan ni mo wá sá. ẹ jọ wá ẹbí kúkú bẹ́ẹ̀ nu mọ́tò náà yìí ò ní mọ́ gbogbo ẹ̀ ló dúdú rabidu yìí ẹ ti fi ọ̀rá lẹ gíláàsì mọ́ra yín pa ẹ̀ ǹlẹ̀ sí ọ̀wá sí. no problem sir mo wá ṣe nǹkan kan ní Ayétòrò bíbá ẹni ìyẹn mo wá ní pé kí n kàn yọjú sí because ó máa tó ọ̀sẹ̀ kan tí mo máa lò ń bẹ̀. ọ̀dà abẹ ẹ̀yin má bọ̀ wá dúkú. ẹ má jẹ́ kí n jókòó Ọláyẹmí ńkọ́. Ọláyẹmí òun ọmọ sílẹ̀ ó ti lọ bí rìásámẹ́ǹtì tí wọ́n ti máa jó tí wọ́n máa lùlù kí wọn. ok ṣé mo lè rí sa. ṣé o sí. náà kóun náà kọ́ mọ̀ pé mo wà ráǹdì náà ni. ọbẹ̀ rí ni jásí báyìí ọmọ ẹ̀dá owó Fúnkẹ́ o owó Fúnkẹ́ yóò ti mọ dún lábẹ́lẹ̀ bí ẹ́ńjìnì ọkọ̀ tí ọ̀dá ń di ẹnu. ẹ̀kọ́ àti ẹ̀rọ ló ń kí báwọn ọmọ táyé bí la yé pọ̀ wọ́n bínú o oye ti ṣe tẹ́wọ́ bí ègbò ayi ẹ̀ń kí báwọn. wàá mú lọ sí ọ̀dọ̀ àwọn àti rẹ̀ mi ẹ̀ ti máa lùlù jẹ́ ti máa jóun kó mú wọn lọ bẹ̀ wọ́n fẹ́ rí ọ̀yọ́ táyé mi lọ táyé mi lọ. náà kí ẹ o ọ̀dà ẹ̀rọ owó ló gbé kalẹ̀ ẹ má lẹ́kọ̀ọ́ mọ́ ẹ̀yọ́ ọmọ ẹ dákun o kẹ́ ẹ lẹ́kọ̀ọ́ kójú yọ fọ́ sẹ́nu kí gíláàsì ọkọ̀. àgbàgbà lónìlẹ̀ ilẹ̀ ọ̀gáragádá rèé láyé tààrà ilẹ̀ gbórin wáyọ àwọn ọmọ ìlú yìí o níyẹn ní òye wá kalẹ̀. ẹ̀rí pé ijó ti pọ̀ ju orin gbòòn lọ. ó fast ju bẹ́ẹ̀ yẹn lọ. ẹ jẹ́ ká kọ́ fast. ọmọge lónàyè o àgbàgbà lónìlẹ̀ ilẹ̀ ọ̀gáragádá rèé láyé tààrà ilẹ̀ gbórin wáyọ àwọn ọmọge ìlú yìí o níyẹn ní òye wá. ó kọ ìyàwó ọ̀dà mú ìwà. àti òkèèrè ni mo ti ń rí tí ẹ ti ń bọ̀ tẹkàn kọrin tí ẹ ṣáà mú jó tẹ̀ ń ṣe gbogbo ẹ̀. rìhásà la ti ń bọ̀. bẹ́ẹ̀ ni o wọ́n ṣẹ̀kọ́ wa lórí yẹn ni àwa fẹ́ rí dájú wípé àárẹ̀kọ àdẹ̀mọ́kọ. Ọlọ́run á dẹ̀ fún yín mọ́. kí ló wá ṣe ń gbà mú kó lọ́la ńkọ́. èmi nìkan ni mo wá mo ti dé ilé ọ̀dọ̀ yín dáàdì sọ pé o lọ sí rìhásà wọn wá ní kí sísítà yìí kan mú mi wá síbẹ̀.
but kí lẹ wá ṣe nílùú? mo wá fún research kan ni so mo wá hòtẹ́ẹ̀lì tó wà ní Ayétòrò ibẹ̀ ni mo wá dé sí. hòtẹ́ẹ̀lì tó ga wọn. àwọn olówó ní débẹ̀. hòtẹ́ẹ̀lì ọ̀hún dá pọ̀. olówó Èkó. ó dá Ọlọ́run àṣẹ gbogbo wa lólówó. ìmọ̀ ọmọkùnrin ò dẹjọ́ kó gbágbó mi àbí kí ni gbogbo ilé ń sin báyìí gbogbo nọ́mbà méjèèjì ni mo ti pè é. fóònù yẹn ring. ẹ̀wọ̀ ẹ máa dáhùn. gbé òde ìjọba ló wà gbé fóònù ẹ̀ náà ó ring. èmi ló ṣe. ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ̀wọ̀n bẹ̀. kò pé méjì ìkan ṣoṣo náà ni. kò sí problem mo máa lò tó bí ọ̀sẹ̀ kan ní ìlú yìí tí ó máa lọ ṣe bí lè lọ lọ báyìí ẹ ń ṣe ká lọ. ẹ jẹ́ ká gbórin wáyé. irọ́ ẹ ti máa ń ṣe bí ará oko.